Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Good afternoon. Good afternoon. Mo kí gbogbo wa ní ọ̀sán ìpè ẹ káàsán o. Ṣé dáadáa ni mo bá wa? Ọlọ́run mo ṣe òní padà lẹ́yìn gbogbo wa. Ẹ jẹ́ ká share program yìí o, yóò dára fún wa. Ẹ bá mi share program yìí sí àwọn onígunnu, àwọn tó jẹ́ pé wọ́n máa ń gbégunnu nílé wọn. Àwọn ọmọ Séráfù yìí, onígunnu kó. Ẹ jọ̀ọ́ ẹ bá mi táàgì wọn. Ẹni tó bá mọ nọ́mbà lé wọn. Èmi kò lè ṣe kẹ́mi má yìn Olúwa o. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ká tó máa lọ. Èmi kò lè ṣe kẹ́mi má yìn bàbá mi o. Bàbá mi ló jẹ́ Ọlọ́run àgbàlagbà o. Bàbá mi ló jẹ́ Ọlọ́run àgbà òye. Èmi kò lè ṣe kẹ́mi má yìn Olúwa o. Hallelujah. Èmi kò lè ṣe kẹ́mi má yìn bàbá mi o. Bàbá mi ló jẹ́ Ọlọ́run àgbàlagbà o. Bàbá mi ló jẹ́ Ọlọ́run àgbà òye. Èmi kò lè ṣe kẹ́mi má yìn Olúwa o. Hallelujah. Yóò dára fún wa. Ọba tó wò sùnsùn tó gbógo fọ́lẹ̀ ẹrú èmi. Kò gbówó kò gbóbi. Kò ní kí lọ mú ènìyàn wá ká fi dúró. Ọba wo ni o? Ọba tó fún mi lógo. Ọba tó fún mi lógo. Ọ̀gbàgbà tí gbàlà ìlara ni o. Àgàgà bírètí bá pín. Ayọ̀ sí ni láì pariwo. Afúnni máa sì règùn lórúkọ tó ń jẹ́. Ẹ ṣé olóore. Ẹ ṣé olóore o. Ẹ ò gbà fún Sátánì láti bá ayé mi jẹ́. Ẹ ṣé olóore. Ẹ ṣé olóore wa. Ẹ ṣé aláàánú wa o. Ọba tó fún mi lógo. Ẹ ò gbà fún Sátánì láti dá ayé wa rú. Ẹ ṣé olóore. Ẹ ṣé olóore wa. Orí mi tí kò kọ gèlè. Ara mi tí kò kọ aṣọ. How to add beautiful background. Ẹsẹ̀ mi tí kò kọ bàtà. Èmi ò yàn ọ́ bàbá.
káyé lè mọ̀ pé ó wà o, káyé lè mọ̀ pé ó wà. Ọlọ́run ìpè yìí o, káyé lè mọ̀ pé ó wà. Ọlọ́run Orímọládé o, káyé lè mọ̀ pé ó wà o. Ọlọ́run ìpè yìí o, ayé lè mọ̀ pé ó wà. Kó tó pọjọ́ mẹ́ta ò tètè wá dá mi láre. Ọlọ́run ìpè yìí, ayé lè mọ̀ pé ó wà o. Okay. Mo ṣáfẹ́ dúró báyìí. Ẹyọ kan la máa rí ṣe. Okay. Ọlọ́run ìpè mí o, fira rẹ̀ hàn jáde. Praise the Lord. Mẹ́wàá ni gbọ́n ni wọ́n fẹ́ dúró sí. How to add Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ á tẹríba fún àdúrà. Olúwa Ọlọ́run Mósè Orímọládé, ọba ìpè àti májẹ̀mú agbé yín ga ní àárọ̀, ní ọ̀sán yìí, ní alẹ́ yìí. Àyèkáyè tó bá wa gba ọpẹ́ wa. Jehovah gba ẹ̀yìn wa. À ń lọ nínú program yìí, Ọlọ́run Mósè máa bá wa lọ. Ẹgbẹ́nu mi sọ̀rọ̀. Jésù Kristi ẹni ìyanu, ẹ darapọ̀ mọ́ mi. Gbogbo ojú tó máa rí fídíò yìí wò, gbogbo ọwọ́ tó máa comment tó máa share, ìbànújẹ́ má jẹ́ ó wọlé wọn, ẹkún má jẹ́ ó wọbẹ̀, jẹ́ kó ṣayé wa láǹfààní. Gbogbo àwọn ọmọ Séráfù pátá, ẹ̀mí àtúnṣe jẹ́ kó bà lé wa, ẹ̀mí ìgbọ́ràn kó bà lé wa, ẹ̀mí ìfẹ́ kó wọnú wa lọ, ẹ̀mí àtúnṣe kó wọnú wa lọ. Gbogbo ọkàn tó máa rí fídíò yìí wò lórúkọ Jésù Kristi, àánú Ọlọ́run kó wá yín rí. Mo súre fún gbogbo wa ní ọ̀sán yìí. Ọ̀sẹ̀ tuntun la mú yìí, ọ̀sẹ̀ yìí máa pé wa. Ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ fún èmi àti yín. Ọ̀sẹ̀ ìdùnnú ló máa jẹ́ fún wa o. Àní báláyé fọwọ́ tì í, májẹ̀mú ogun ò ní wọlé wa. Bẹ́ẹ̀ ló máa rí, Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Praise the Lord. Hallelujah. Mo kí wa lórúkọ Jésù Kristi. Mo kí wa lórúkọ Ọlọ́run Mósè Orímọládé, ṣe dáadáa ni mo bá wa. A kú ọ̀sẹ̀ tuntun, ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ fún èmi àti yín o. A kú Sunday àná, àánú Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Quick one. A rí àwọn tó ń mẹ́lẹ̀mí bọ̀, torí tí n bá ní ọ̀rọ̀ ọmọ Séráfù, bá a ti ń bọ̀ wọ́n ní ọwọ́ bí ni wọ́n bọ̀rọ̀ ká. Sùúrù ló gbà. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Àmọ́ church àwọn eléyìí, bọ̀ fúnra mi mo ti ń ṣe investigation wọn o. Máa tọpinpin wọn. Tá a bá ti rí ìṣòro, ó máa le pé kó má lè gbé flyer sí church ẹ síta. Gbogbo orí flyers yín láti máa mọ address yín. Táwa bá ti rí address, a máa débẹ̀. Ogun ayé ò ní borí wa. Kò ṣèjà. A kàn máa pè wọ́n sí àkíyèsí. Why torí bẹ́ẹ̀? Why tẹ́ ṣe bẹ́ẹ̀? A kì í ṣe bẹ́ẹ̀. That's all.
àwọn tó gbé onídírámà mo ti sọ mo ti pariwo títí ẹ jẹ́ kí ìrìn àjò ẹ̀mí ẹ jẹ́ kó sún ènìyàn àti gòkè ẹ̀mí ò níyì mọ́. Kí ni orúkọ bàbá tó máa ń sọ̀rọ̀ ní tiẹ̀ yìí? Ìyẹn bá tiẹ̀ dáhùn pátápátá pé a ti káńsù ìrìn àjò ẹ̀mí, wọ́n ti káńsù ìrìn àjò májẹ̀mú, wọ́n ti káńsù orí òkè ẹ̀rí, gbogbo ẹ̀ bó ṣe rí nìyẹn. Torí ẹ̀yin ọmọ àlè báyìí, torí bẹ́ẹ̀ ni téèyàn bá ronú wípé tó bá jẹ́ ọwọ́ wa ni wọ́n fún wa ní nǹkan yìí, a sọ wípé a lè káńsù ẹ̀ fúnra wa, a ní a lè káńsù ẹ̀ fúnra wa, ṣùgbọ́n kì í ṣàwa la ní ẹ̀mí mímọ́, ẹ̀bùn ẹ̀mí mímọ́ tí wọ́n fi sí wa lára, a lágbára lórí ẹ̀, a lágbára ní àti dí lọ́wọ́. Torí bíbélì sọ fún mi wípé ẹ má ṣe paná ẹ̀mí, ẹ má ṣe kẹ́gàn ìsọtẹ́lẹ̀. Praise the Lord. Ṣùgbọ́n ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó forí pípé, tó fi ọpọlọ pípé, tó fi ṣe ohun tó ń ṣe. Inú ìlànà kérúbù àti séráfù, gbogbo nonsense tẹ́ ń ṣe yìí báyìí kò sí ńbẹ̀. Kẹ máa mẹ́lẹ̀mí bọ̀, a ti mọ̀ pé bẹ́ẹ̀ náà ṣe ń mẹ́lẹ̀mí bọ̀. Tẹ́lẹ̀mí bá gòkè ẹ̀mí, wọ́n máa mú bọ̀ wá sínú chọ́ọ̀chì. Ẹ̀dẹ̀ mẹ́lẹ̀mí wọlé nìyẹn. Èwo làbùrọ̀ gbé gbádá ní ìjọ tẹ́ bẹ̀rẹ̀ onígbà yìí ò yé mi. Ó ti pẹ́ tẹ́ ti ṣòṣì yín lórí afẹ́fẹ́ yìí o, ó ti pẹ́. Kẹ bẹ̀rẹ̀ sí ru gbádá ní, ó bùṣe wọ́n ní iṣẹ́ tí màláìkà ṣe ni. Àìlẹ́kọ̀ọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. Àìlẹ́kọ̀ọ́ ni. Ṣé tí màláìkà bá gbàdúrà sọ́ṣẹ, ẹ̀pọ̀ ọṣẹ, ó wá gbàdúrà sí òróró àti ọṣẹ tẹ́ ẹ ṣé ìyẹn ní pé tó bá ti mẹ́lẹ̀mí bọ̀ náà máa dìlú, á wá dìrú ẹnìkan lórí, á máa jọ rú bọ̀. Ṣé immediately tó bá mú ẹlẹ́mí bọ̀ yẹn, iṣẹ́ tí ẹlẹ́mí yẹn ṣe, bí ó gbàdúrà sóróró o, ó gbàdúrà sómi o, ó gbàdúrà sí kándù o, wá rú, wá dì lérí ẹnìkan pé ó yá máa nìṣó síwájú ẹlẹ́mí. Ohun tó ń gbé bọ̀ nìyẹn. Àìlẹ́kọ̀ọ́ ni. Àkọ́gbàdẹ̀ ló ń ṣe yín. Torí ẹlòmíì kò lẹ́kọ̀ọ́. Oye tó bá lẹ́kọ̀ọ́ wàá mọ̀ pé kẹ́lẹ́mí bá ti lọ́nú ẹ̀mí, ó fẹ́ sọ̀kalẹ̀. Gbogbo nǹkan tí ẹlẹ́mí ṣe, bóyá ẹ fẹ́ tà á, ẹ ti kọ́kọ́ gbé wọnú chọ́ọ̀chì. Gbogbo bí ọṣẹ lẹ fẹ́ gbé jáde o, bí òróró ni o, bóyá omi ni o, ẹ ti gbé síbẹ̀. Ìgbà ẹlẹ́mí nìkan lẹ máa mú bọ̀, kò nídìí nonsense tẹ́ ń ṣe yìí. Òun rèé mo tiẹ̀ fẹ́ bèrè níbo lẹ ti rí tẹ̀sbíù. Ṣé inú ẹ̀mí náà ní báyìí, àbí ìrìn àjò ẹ̀mí òun náà ní tẹ̀sbíù wà, àbí ẹ fi tẹ̀sbíù wé igbá? Kò yé mi bí ṣẹ̀kẹ̀rẹ̀ ló gbé dání bí gbá ni wọ́n fi tẹ̀sbíù wé lórí. Ṣé nínú ìrìn àjò sí ànẹ́sì náà dẹ̀ nìyẹn? Màláìkà tó gòkè ẹ̀mí yẹn bẹ́ẹ̀ yẹn, tẹ̀sbíù yẹn ló fi ṣiṣẹ́. Ọlọ́run á ṣàánú yín o, ọmọ kérúbù àti séráfù, ara yín lẹ̀ ń dójú tì o. Ara yín lẹ̀ ń dójú tì. Kì í ṣe àwọn tẹ́ ń bá jórúkọ pọ̀, àwọn ṣe ní mímọ́. Àwọn tó ń ṣe kérúbù àti séráfù, àwọn ṣe ní mímọ́. Mímọ́ lorúkọ wọn. Dáńdáwì rándanràndan rádàdá tẹ́yìn ṣe yìí, ẹ múra sí i. Bọ̀ ó ṣe mí láàánú, á ṣe mí láàánú fún ẹ wípé nígbà tí òun náà bá fọ̀, tó ò ní lè débi tí àwọn tó ń jẹ́ kérúbù gangan wà. Ò ní lè yọjú sí wọn. Ò ní lè bá wọn tò níbi tí àwọn tí séráfù ń jókòó sí. Àwọn tó ń pè ní séráfù, àwọn tó ń pè ní kérúbù. Ẹ jẹ́ ká lọ ṣàtúnṣe. Nonsense lélẹ̀ tẹ́ ń ṣe lórí afẹ́fẹ́ yìí o. Kẹ máa mẹ́lẹ̀mí bọ̀, kẹ máa jó bí àwọn eléégún níwájú ẹlẹ́mìí, ẹ lọ bá wa stop ẹ̀.
ẹ lọ stop ẹ o. Ẹmẹ́lẹ̀mí yín wọ́rọ́wọ́ kó wọlé kẹ máa dirù síwájú ẹlẹ́mìí. Ẹlòmíì máa ya àti gbé kan náà rí tírèènà gbé dání tán bẹ̀rẹ̀ sí dramatize tán bẹ̀rẹ̀ sí fàyàwọ́ níwájú ẹlẹ́mìí. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má jẹ́ kí ẹ̀mí mímọ́ dì sọ̀rọ̀ òdì sí. Ìrìn àjò ẹ̀mí mímọ́ nínú kérúbù àti séráfù ó wà bàbílíkà. Bọ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ó ń dójú tì yàn. Ẹ ń jẹ́ káwọn èèyàn máa sọ wípé irọ́ ni. Ẹbí nonsense tẹ́ ń pàfọ́ọ̀mù lórí afẹ́fẹ́ ó ń disgrace èèyàn. Wọ́n kún orí TikTok. Àwọn kan ṣe ẹ̀rí jáde láìpẹ́ yìí. Gbogbo aṣọ wọn báyìí wọ́n ya kéwú sára ẹ̀ báyìí ní tí wọ́n fi kéwú kọ oríṣiríṣi sára aṣọ wọn. Tán láwọn ń gbẹ̀rí bọ̀. Àwíwíwí afọ̀fọ̀fọ̀ ẹni tó máa gbọ́ nínú yín wàwa ò ní yé sọ̀rọ̀. Èmi ò ní yé sọ̀rọ̀. Bàdìtáì tí bá ti ń sọ ẹni tétí ẹ̀ bá là nínú yín á gbọ́ràn. Ẹni tí ò ní ṣègbé nínú yín á yí padà. Bẹ́ẹ̀ tó máa ṣègbé èyí etí ẹ̀ náà ló máa bá lọ. Ṣùgbọ́n mo gbà ládùúrà fún wa a ò ní ṣègbé. A ò ní ṣègbé o. Nonsense tẹ́ ń ṣe yìí ẹ bá wa stop ẹ̀. O ò rí ohun tó ń lọ lágbàáyé báyìí. Orí àwọn Iran gan wọ́n ti fayé wọn fún Jésù Kristi. Oníkálùkù báyìí ti dá Jésù mọ̀ wípé Jésù Kristi gangan lọ́nà. Òun ní ọ̀nà òtítọ́ àti ìyè. Ẹ̀yin ẹ jókòó lérí nonsense tẹ́ ń ṣe yẹn. Ìwọ má ní Jésù Kristi. Ìwọ má fi ayé rẹ fún. Ẹ máa jójó dáadáa sí ayé. Ẹ bá wa stop ẹ o. Gbogbo tó lè mú àbùkù àti ìtìjú wá sínú ẹgbẹ́ yìí ẹ bá wa yọ kúrò. Ìwọ fúnra ẹ wo ohun tẹ́ ń ṣe dáadáa ṣé ń tà ń ṣe yìí ṣé ó ń pèrò wá. Ṣé ó ń fẹsẹ̀ ẹgbẹ́ Kristẹni mílẹ̀ rèé ṣé mò ń polongo Jésù rèé. Béèrè lọ́wọ́ rẹ̀ ṣé ẹlẹ́mìí tẹ́ ń mú bọ̀ báyìí tẹ́ wé tẹ̀síbíù mọ́ tẹ́ borí ẹ̀ bí ìgbà táwọn tó ń ṣe ìgúnnukó tẹ́ ń bọ̀ yìí ṣé Jésù lẹ̀ ń polongo yẹn. Mo béèrè gbogbo àwọn tí ò tí ì mọ Jésù Kristi ti ń mọ̀ báyìí wọ́n ti ń worship ẹ̀ wọ́n fayé wọn fún. Kí lẹ̀yin gbé dání báyìí o. Wọ́n gbé original lé yín lọ́wọ́ bọ̀ fúnra yín ẹ̀ ń padà sínú fake. Ẹ̀ ń padà sínú fake. Ẹ jẹ́ ká lọ mọ tá à ń ṣe. Ojú àdúrà ò ní tì wá. Èmi ò lọ́rọ̀ púpọ̀ lórí ẹ̀. Torí mo sì ń wá wọn. Tí n bá ti rí wọn, a máa correct wọn. Mo máa pè wọ́n. Nonsense ẹ ṣe yẹ bá wa stop ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́. Àìmọye ni mò ń pè. Tí bá ti pè wọ́n, àwọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Àwọn ò mọ̀ ni. N tó máa wí nìyẹn. Wọ́n dẹ̀ mọ̀. Wọ́n mọ̀ wọ́n wẹ́ni tó máa sọ fún wọn. Tí wọn bá tiẹ̀ wá mọ̀ ṣé bí bàbá Mósè ṣe gbélẹ̀ fún yín nìyẹn. Ẹlẹ́mìí àkọ́kọ́ tó kọ́kọ́ lọ níbo lẹ́rí tán kọ́ sí wípé wọ́n ṣe dramatize. Wọ́n bẹ̀rẹ̀ sí jó wájú ẹ̀ bí ijó eléégún. Wọ́n gbé nonsense sọ́wọ́. Wọ́n wá wé tẹ̀síbíù mọ́ lára. Mo béèrè níbo lẹ ti gbọ́. Ọmọ kérúbù àti séráfù ẹjẹ́ àmọ́ tá a gbé dání o. Ẹjẹ́ àmọ́ tá à ń ṣe o. Ògbà yóò ní borí wa. Mo fẹ́ gbàdúrà fún wa ká tó máa lọ ọ̀sẹ̀ yìí. Ẹjẹ́ á gbàdúrà. Ìwọ tó bá ní ìdí àdúrà ẹ súnmọ́ mi. Àwa tá a ní ìdí àdúrà. Àwa tó jẹ́ pé ọ̀rọ̀ nìkan lẹ wá gbọ́. Ọ̀rọ̀ àwọn eléyìí ẹ lè sún mẹ́yìn. Ṣùgbọ́n tó mọ̀ wípé àdúrà ni. O dẹ̀ mọjọ́ tí àṣẹ máa jáde. O mọjọ́ tó máa gbàdúrà tó máa gbà. Súnmọ́ bí. Mo ní àdúrà 7 péré tí mo fẹ́ pè ní ọ̀sán yìí ká tó máa lọ sínú Bíbélì wa. Àdúrà alákọ̀ọ́kọ́ rèé. Jẹ́ kí èmi àti ẹ fi ọpẹ́ fún níbikíbi tá a wà. Jẹ́ a dúpẹ́. Ọlọ́run mo dúpẹ́ ìwà láàyè mi. Mo dúpẹ́ wípé ayé ò fẹ́ gbà fún mi lóúnjẹ. Bí ọ̀tá ti fẹ́ kó rí ọba tí òjò rí bẹ́ẹ̀ fún mi. Àti ilé àtọ̀nà mi ọba tí ò jẹ́ kí n lójú ẹkún.
mi ò lẹ́rẹ̀kẹ́ òṣè mo gbéga fún yín mo gbé padà fún yín jájọ kọrin yìí mo gbé fún ọ ìwọ ló ní mo gbé fún ọ ìwọ ló ní gbogbo ògo gbogbo ìyìn gbogbo ọlá dádì mo gbé fún ọ ìwọ ló ní ẹlẹ́rù níyìn o mo gbé fún ọ ìwọ ló ní o ọba tó lẹ̀mí inú mi mo gbé fún ọ ìwọ ló ní gbogbo ògo gbogbo ìyìn gbogbo ọlá mo gbé fún ọ ìwọ ló ní. Àdúrà àkọ́kọ́ nìyẹn. Àdúrà kejì rèé, pariwo níbi tó wà, ọwọ́ adánilóró má jẹ́ orí mi dá lóró. Àdúrà àkọ́kọ́ nìyẹn. Ọwọ́ adánilóró tí máa ń kíni pẹ̀lẹ́, àwọn ló dá ẹ lóró, àwọn náà ló tún máa ṣáájú ẹ, wọn ò gbọ́dọ̀ tí ẹ rí mi dá lóró. Àdúrà àkọ́kọ́ nìyẹn. Ọwọ́ adánilóró tí máa ń tún ṣáájú ẹni, àwọn náà máa ń pè ní abunijẹ fẹ̀yìntì. Ó ń ṣe ọ́, ó dẹ̀ á tún máa gbà ẹ́. Ìjẹ̀ṣà máa ń pòwe ká ní ó ń ṣe mí ó ń gbà mí, kì í jẹ́ ká mẹni tó ń ṣe ni tó ń gbà ni. Ọwọ́ adánilóró títí ń kí ni pẹ̀lẹ́, má jẹ́ orí mi dá lóró tọmọtọkọ. Gbàdúrà yẹn níbi tó wà. Ọwọ́ adánilóró ò gbọ́dọ̀ rí mi dá lóró. Àdúrà àkọ́kọ́ ni àdúrà kejì nìyẹn o. Àdúrà kẹta rèé, Olúwa gbogbo àyànmọ́ rere tí mo yàn, Olúwa jẹ́ n ráyè ṣe é. Fún mi lójú ráyè, jẹ́ n rójú ráyè ṣe ohun tí mo kọ. Gbogbo rere tí mo wáyé yìí wá ṣe, Olúwa fún mi ní agbára láti ṣe. Bá ṣe máa wí nìyẹn o. Àdúrà kẹta nìyẹn. Olúwa o, gbogbo rere tí mo wáyé wá ṣe, Olúwa fún mi ní agbára láti ṣe. Gbogbo ìkà ọ̀dájú abiyamọ tó lòun ò ní jẹ́ n kọjá, tó lòun fẹ́ límìtì mi sójú kan, orú ẹ̀dá bẹ́ẹ̀ Olúwa ṣá lọ́gbẹ́ ikú. Bó ṣe máa wí nìyẹn o. Olúwa ṣá lọ́gbẹ́ ikú. Alágbára ìkà ènìyàn tó ní ohun rere tí mo wá ṣe láyé, tó lòun ò ní fàyè gbà mí kí n ṣe, Olúwa ò ṣá lọ́gbẹ́ ikú. Jehovah ṣá lọ́gbẹ́ ikú. Àdúrà kẹta nìyẹn. Àdúrà kẹrin rèé, gbogbo ẹni tí mo tara rẹ̀ jáde, ìdílé tí mo ti tara rẹ̀ jáde, tó ní kì í ṣojú òun ni màá ṣe jẹ́ èèyàn. Èmi ò fẹ́ morú ẹ̀dá tó jẹ́ o. Má morú ẹ̀dá tó jẹ́ o. Bá jẹ́ bàbá, bá jẹ́ ìyá, ìbá jẹ́ gbọ́n, ìbá jábọ̀, ìbá jọmọ mi, whatever. Ẹnikẹ́ni wo lájọ jáde láti inú ìdílé tó ní kì í ṣojú ni màá ṣe jẹ́ èèyàn. Orú ẹ̀dá bẹ́ẹ̀ Olúwa ò, ìṣe mi jẹ́ kó ṣojú ẹ̀. Bó ṣe máa wí nìyẹn o. Ìṣe mi jẹ́ kó ṣojú ẹ̀. Gbogbo ẹni tí a jọ jáde láti inú ilé kan náà, tó mọ́nítọ̀ ògo ayé mi, tó mọ́nítọ̀ ògo àwọn ọmọ mi, tó ní kì í ṣojú náà ṣe máa jẹ́ èèyàn, Olúwa jẹ́ èèyàn lẹ́yìn ẹ̀. Ó ti di mélòó? Ó ti di mẹ́rin. Ẹ jẹ́ á gbàdúrà. Bí ọdún yìí ti ń lọ, orí mi ò gbọ́dọ̀ gbàbọ̀dé ikú òjijì. Àdúrà karùn-ún nìyẹn o. Orí mi ò gbọ́dọ̀ gbàbọ̀dé ikú òjijì. Orí àwọn ọmọ mi ò gbọ́dọ̀ gbàbọ̀dé ikú òjijì. Orí ọkọ mi ò gbọ́dọ̀ gbàbọ̀dé ikú òjijì. Orí aya mi ò gbọ́dọ̀ gbàbọ̀dé ikú òjijì. Orí iṣẹ́ mi ò gbọ́dọ̀ gbàbọ̀dé. Gbàdúrà yẹn dáadáa. Orí gbogbo ọmọ ìjọ mi ò gbọ́dọ̀ gbàbọ̀dé ikú òjijì. Ṣé orí àdúrà yẹn gbà? Olúwa ò, bí ọdún yìí ti ń lọ, orí mi ò gbọ́dọ̀ sísún ní àgbàrá ẹ̀jẹ̀. Orí mi ò gbọ́dọ̀ gbàbọ̀dé ikú òjijì. Ayọ̀ ni mo fi bẹ̀rẹ̀ ọdún yìí. Jẹ́ kí n fayọ̀ parí ẹ̀. Jésù Kristi Olúwa wa. Àdúrà keje rèé, ó yá gbàdúrà. Kọ́kọ́rọ́ ìrànlọ́wọ́ o, ó yẹ wá ayé mi rí. Kọ́kọ́rọ́ ìṣerere mi dà, Olúwa yọ̀ǹda rẹ̀ fún mi. Kọ́kọ́rọ́ àánú mi dà, Olúwa yọ̀ǹda rẹ̀ fún mi. Kọ́kọ́rọ́ ìgbésókè mi dà, Olúwa yọ̀ǹda rẹ̀ fún mi. Ẹni tí màá mọ̀, tí màá fi jẹ́ èèyàn láyé, Olúwa jẹ́ kí n mọ̀. Bó ṣe máa wí nìyẹn o. Kọ́kọ́rọ́ ìrànlọ́wọ́ náà ló wà lára ẹ o. Fún mi ní kọ́kọ́rọ́ ilé ayọ̀, àtàgbára tí mo lè fi ṣí nígbà tí mo bá dẹnu ọ̀nà, kójú má tì mí wọnú ògo lọ. Kọrin ẹ. Fún mi ní kọ́kọ́rọ́ ilé ayọ̀, àtàgbára tí mo lè fi ṣí
nígbà tí mo bá dẹnu ọ̀nà èso ẹ̀mí o kójú má tì mí wọnú ògo lọ. Kọ́kọ́rọ́ ìṣerere mi dà, Olúwa yọ̀ǹda rẹ̀ fún mi. Kọ́kọ́rọ́ ìṣerere àwọn ọmọ mi dà, Olúwa yọ̀ǹda rẹ̀ fún wọn. Ó yá gbàdúrà eléyìí, ẹni tí màá mọ̀ tí màá fi gbàgbé ìṣẹ́, ẹni tí màá mọ̀ tí màá fi gbàgbé ìyà, ẹni tí màá mọ̀ tí màá fi gbàgbé ìkorò, Olúwa jẹ́ kí n mọ̀, Olúwa jẹ́ kó ṣe mí lóore. Orin mi yẹn, jẹ́ kó rí mi o kó ṣe mí lóore, tó bá rí mi o kó dá mi mọ̀, ẹnìkan ní ènìyàn tá a fi re ayé mìíràn, jẹ́ kó rí mi o kó ṣe mí lóore. Bí ọ̀sẹ̀ yìí ti bẹ̀rẹ̀ lónìí, Ọlọ́run Mósè Orímọládé o, ẹni tí màá pàdé tí màá fi gbàgbé ìyà, tí màá gbàgbé ìṣòro, Olúwa mú mi pàdé ẹ̀. Ṣé bí gbogbo alágbé fóònù dání arí Sámúẹ́lì pàdé bọ̀dábẹ̀yù, ayé Sámúẹ́lì yẹn yí padà, ọmọ yẹn sunkún, èmi rí mo sun ẹkún. Ẹ̀rọ bí ṣé mi ni kí ló ṣẹlẹ̀, ó ti gbé bọ̀bọ́ mi jáde, òní túpẹ̀ mo tún rí yẹn pé kí ló wá ṣe ọ bọ̀bọ́ yìí tó jẹ́ ohun tó máa ń gbé jáde máa ń tọ̀ọ̀tì ènìyàn. A ṣe àwọn bọ̀bọ́ yìí á dẹ̀ dúró tiẹ̀ wọ́n á ṣe é lóore, á mú kúrò nínú ìṣẹ́ àti ìyà, wọn náà fún ní scholarship. Ó wù èmi náà, àbí ṣé kò wúwọ náà ni? Àìmọye nǹkan lájọ ń rán mọ́ra, àwa náà ń wárú ẹ̀. Wọ́n náà gbàdúrà olóore tí màá pàdé, tí ìyà mi á tán, tí ìyà mi á dìtà, Olúwa jẹ́ n pàdé ẹ, Olúwa jẹ́ kí n pàdé ẹ. Àwọn eléyìí ò ṣe pé ẹ mọ̀ dúpẹ́ àná, ẹ wá fẹ̀yìn ilẹ̀, tẹ́ ẹ bá ti fẹ̀yìn ilẹ̀ kò sóore. Àwọn eléyìí ò nídìí pé kán sóore kán tún lò sóòtì, àwọn eléyìí ò nídìí pé wọ́n gbogbo àgbáyé ló ṣe ẹ́ lóore. Oore tí ò ṣe é dá dúró, olóore tí ayé mi nílò kí ọ̀sẹ̀ yìí tó parí, Olúwa jẹ́ kí n pàdé ẹ̀. Àwọn tó máa ń mú yàn kúrò nínú ìṣẹ́, ọ̀tọ̀ ni wípé a ṣe ẹ́ lóore díẹ̀, ọ̀tọ̀ ni pé a mú ẹ kúrò nínú ìyà pátápátá, a mú ẹ sí ìpele míì, a mú wọn kúrò lé mi rẹ́ǹtì, wọ́n á kọ́lé fún wọn, ìpele míì ni wọ́n dé yẹn. Wọ́n ti mú wọn kúrò nínú ìyà mi rẹ́ǹtì nìyẹn, wọ́n ti sọ wọ́n di onílé. Àwọn kan wọ́n á mú ẹ kúrò nínú ìyà wípé òun fẹsẹ̀ ẹ́ rìn, wọ́n á ra mọ́tò sí ẹ nídìí. Olóore pátápátá nìyẹn. Ó yàtọ̀ sí olóore gba 1000 gba 200, ìyẹn ò tí hàn. Àwọn olóore tó jẹ́ wọ́n máa ń mú èèyàn pátápátá, olóore tó máa ń yọ ènìyàn nínú ìṣẹ́ ayérayé, Olúwa jẹ́ kí n pàdé ẹ̀, jẹ́ kó pàdé mi, ìwọ náà máa pàdé ẹ̀, bẹ́ẹ̀ ló máa rí. Lórúkọ Jésù Kristi, a ò ní lórí àṣetì. Mo wí, mo kéde rẹ̀, tá a bá rí alágbára tó ní àdúrà tó gbà yìí ò ní gbà, alágbára tó fetí gbọ́ lásán, tó ní tí àjọ ń wí yìí tó ní kò ní ṣe idà máa bà á. Lórúkọ Jésù Kristi, idà Ọlọ́run máa sapá, èmi àti ẹ̀rí àti ẹ máa la àgbáyé já. A máa ní testimony ayọ̀, olóore tí àyànmọ́ wa nílò tó tá a fi máa kúrò nínú ìṣẹ́ àti ìyà. Lórúkọ Jésù Kristi, Ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún wa. A máa pàdé ẹ̀, ó máa dá wa mọ̀, ó máa ṣe wá lóore, bẹ́ẹ̀ ló máa rí. Kristi Olúwa wa, àmín. God bless you. Ẹ já gbé Bíbélì wa. Níbo la dé? A ti wà ní Isaiah láwà, Isaiah 61. A máa dẹ̀ tí ń lọ díẹ̀díẹ̀ náà nìyẹn, a máa ti ń try. Isaiah 61 òun la dé, a dẹ̀ ṣì ń lọ ìfihàn, a máa kà tán lórúkọ Jésù Kristi. Ìròyìn ayọ̀, ìdáǹdè, ìròyìn ayọ̀ máa wọlé mi àti ẹ lórúkọ Jésù Kristi. Ẹ̀mí Olúwa Jèhófà ń bẹ lára mi. Jésù Kristi ló confirm ọ̀rọ̀ yìí nígbà tí wọ́n wà nínú kíni o, nínú tẹ́ḿpìlì. Praise the Lord. Ẹ̀mí Olúwa Jèhófà ń bẹ lára mi nítorí ó ti fi àmì òróró yàn mí láti wàásù ìrere fún àwọn òtòṣì. Praise the Lord. Hallelujah. Ibi tá a fẹ́ kà yìí, òun ni iṣẹ́ àwa ìránṣẹ́ Ọlọ́run rọ̀ mọ́. Ojúṣe wa,
ohun tá a wáyé wá ṣe nìyẹn, ohun tí ìpè ń jẹ́ nìyẹn, ohun tó ń jẹ́ ìpè, ohun tí iṣẹ́ Kristi rọ̀ mọ́ nìyẹn. Òun náà ni iṣẹ́ àwa ọmọlẹ́yìn rẹ̀ gbọ́dọ̀ ṣe kí ni o, òun ló gbọ́dọ̀ rọ̀ mọ́. Iṣẹ́ tí Jésù ń ṣe, òun ni iṣẹ́ tí bàbá Mósè ṣe, òun làwa náà gbọ́dọ̀ ṣe. Praise the Lord. Tiwa ò gbọ́dọ̀ yàtọ̀. Ohun tó wà nínú ìwé Isaiah 61 yìí, òun la wáyé wá ṣe. Lórúkọ Jésù Kristi, Ọlọ́run yóò dẹ̀ fún wa ní okun àti agbára láti ṣe. Ẹ jọ̀ọ́ mò ń bọ̀. Ohun tíṣẹ́ Kristi rọ̀ mọ́ nìyẹn, òun náà la gbọ́dọ̀ ṣe. Ẹ̀mí Olúwa Jèhófà ń bẹ lára mi, bẹ́ẹ̀ la ṣe tú ẹ̀mí yẹn sí èmi àti ẹ lára. Ẹ̀mí mímọ́ tá à ń gbé kiri yẹn, òun náà ni o. Nítorí a ti fi àmì òróró yàn mí láti wàásù ìrere fún àwọn òtòṣì. Ó ti rán mi láti ṣe àwòtán àwọn oníròbìnújẹ́ ọkàn àti láti kéde ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn àti ìṣísílẹ̀ túbú fún àwọn òǹdè. Praise the Lord. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe rán èmi àti ẹ. Ohun tí ìfàmì òróró orí wa wúlò fún nìyẹn, láti máa kéde ìtúsílẹ̀. Hello. Láti kéde ọdún ìtẹ́wọ́gbà Olúwa àti ọjọ́ ẹ̀san Ọlọ́run wa, láti tú gbogbo àwọn tí ń gbà àwẹ̀ nínú. Gbogbo àwọn tó ń ṣe kí ni o? Láti tú àwọn tí ń gbà àwẹ̀, àwọn tí kò sí nǹkan kan, àwọn tí ebi ń pa, àwọn tó ti ń gbà àwẹ̀, tó ti fi àwẹ̀ rẹ ara wọn sílẹ̀, tó ń gbà àwẹ̀ tí wọ́n wojú Olúwa, láti ṣe kí ni o? Láti tù wọ́n nínú. Láti yàn fún àwọn tí ń ṣọ̀fọ̀ fún Síónì, àti láti fi aṣọ ọ̀ṣọ́ fún wọn nípò ẹrú, òróró ayọ̀ nípò ọ̀fọ̀, aṣọ ìyìn nípò ẹ̀mí ìbànújẹ́, kí a lè pè wọ́n ní igi òdodo ọ̀gbìn Olúwa, kí a lè yìn lógo. Wọn ò sì mọ ibi ahoro àtijọ́ wọn nì, wọn ò gbé ahoro àtijọ́ wọn nì ró, wọn ò sì tún ìlú wọn nì tí ó ṣòfò ṣe ahoro ìran ọ̀pọ̀lọpọ̀. Àwọn àlejò yóò sì dúró, wọn ò sì bọ́ ọ̀wọ́ ẹran yín, àwọn ọmọ àlejò yóò sì ṣe atúlẹ̀ yín àti olùrí ọwọ́ àjàrà yín. Ṣùgbọ́n a ó máa pè yín ní àlùfáà Olúwa, wọn ò sì máa pè yín ní ìránṣẹ́ Olúwa. Praise the Lord. Wọ́n máa pè wá ní kí ni o? Ìránṣẹ́ Olúwa. Ibi tí iṣẹ́ ìránṣẹ́ wa wà, òun nìyí. Ìránṣẹ́ Ọlọ́run wa, ẹ ò jí ọrọ̀ àmì ni kó o ṣe níbi tó wà. Èmi ò jí ọrọ̀ àwọn kèfèrí, nínú ògo wọn ni èmi ò máa ṣògo. Nípò ìtìjú ẹ̀yin ò ní ìṣẹ́po méjì, àti nípò ìdààmú wọn ò yọ̀ nínú ìpín wọn. Nítorí náà wọn ò ní ìṣẹ́po méjì ní ilẹ̀ wọn. Ayọ̀ àìnípẹ̀kun yóò jẹ́ tiwa. Nítorí èmi Olúwa fẹ́ ìdájọ́, mo kórìíra ìjalè nínú àìṣòdodo. Èmi ò sì fi iṣẹ́ wọn fún wọn ní òtítọ́. Èmi ò sì bá wọn dá májẹ̀mú ayérayé. A ó sì mọ irú wọn nínú àwọn kèfèrí, àti irú ọmọ wọn láàrin àwọn ènìyàn. Gbogbo ẹni tí ó rí wọn yóò mọ̀ pé irú ọmọ tí Olúwa bù sí ni wọ́n. Èmi ò yọ̀ gidigidi nínú Olúwa, ọkàn mi yóò yọ̀ nínú Ọlọ́run mi. Nítorí ó ti fi agbádá wọ̀ mí, ó ti fi aṣọ òdodo bò mí, gẹ́gẹ́ bí ọkọ ìyàwó tí ń ṣe ara rẹ̀ lọ́ṣọ̀ọ́, àti bí ìyàwó tí ń fi ohun ọ̀ṣọ́ ṣe ara rẹ̀ lọ́ṣọ̀ọ́. Nítorí gẹ́gẹ́ bí ilẹ̀ tí ń mú ewu rẹ̀ jáde, àti bí ọgbà tí ń mú ohun tí a gbìn sínú rẹ̀ hù sókè, bẹ́ẹ̀ ni Olúwa Jèhófà yóò mú òdodo àti ìyìn hù sókè níwájú gbogbo orílẹ̀-èdè. Àmín.
àmì o yóò mú kù sókè níwájú gbogbo wa lórúkọ Jésù Kristi. Nítorí tèmi, nítorí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, nítorí gbogbo wa nílé Mósè, nítorí gbogbo àwọn aláàánú mi, àwọn olóore mi, Ọlọ́run kì yóò dákẹ́. Nítorí ti Síónì èmi kì yóò dákẹ́, àti nítorí ti Jerúsálẹ́mù èmi kì yóò sinmi, títí òdodo wọn yóò fi bẹ́ jáde bíi títan ìmọ́lẹ̀, àti ìgbàlà rẹ bíi fìtílà tí ń jó, àti àwọn kèfèrí yóò rí òdodo wa, àti gbogbo ọba yóò rí ògo wa. A ó sì fi orúkọ tuntun pè wá, èyí tí ẹnu Olúwa yóò dárúkọ. A ó forúkọ tuntun pè mí, bọ̀tá fẹ́ bọ̀tá kọ̀. A ó forúkọ tuntun pè mí lọ́sẹ̀ yìí tó parí. Orin tí mo compose níbẹ̀ yẹn nìyẹn. A ó forúkọ tuntun pè mí, bọ̀tá fẹ́ bọ̀tá kọ̀ o. A ó forúkọ tuntun pè mí kọ́sẹ̀ yìí tó parí. A ó forúkọ rere pè mí, bọ̀tá fẹ́ bọ̀tá kọ̀ o. A ó forúkọ rere pè mí kóṣù yìí tó parí. A máa forúkọ tuntun pè wọ́n náà lórúkọ Jésù Kristi. Àwa ò jẹ́ adé ògo pẹ̀lú ní ọwọ́ Olúwa, àti adé oyè ọba ní ọwọ́ Ọlọ́run rẹ̀. A kì yóò pè wá ní ìkọ̀sílẹ̀ mọ́, bẹ́ẹ̀ ni a kì yóò pe ilẹ̀ wa ní ahoro mọ́, ṣùgbọ́n a ó pè wá ní Efsiba, àti ilẹ̀ wa ní Béúlà, nítorí inú Olúwa dùn sí wa. A ó sì gbé ilẹ̀ wa níyàwó, gẹ́gẹ́ bí ọ̀dọ́mọkùnrin ti ń gbé wúńdíá níyàwó, bẹ́ẹ̀ ni àwọn ọmọ rẹ ọkùnrin yóò gbé ọ níyàwó, àti bí ọkọ ìyàwó ti yọ sí ìyàwó, bẹ́ẹ̀ ni Ọlọ́run yóò yọ sí wa. Èmi ti fi àwọn alóore sódì rẹ̀, ìwọ Jerúsálẹ́mù, tí kì yóò pa ẹnu wọn mọ́ lọ́sàn àti lóru títí láé. Ẹ̀yin tí ń ṣe ìránṣẹ́ Olúwa, ẹ má ṣe dákẹ́. Ṣé o gbọ́? Gbogbo àwa ìránṣẹ́ Ọlọ́run alààyè, wọ́n ní ẹ má ṣe pa ẹnu yín mọ́. Ẹ máa sọ̀rọ̀, ẹ máa wàásù ìrere títí wọn ó fi gbọ́. Ẹ má jẹ́ ká dákẹ́. Ẹ má ṣe fúnni ní ìsinmi títí yóò fi fìdí Jerúsálẹ́mù múlẹ̀, tí yóò ṣe ní ìyìn ní ayé. Olúwa ti fi apá ọ̀tún rẹ̀ àti apá agbára rẹ̀ búra. Lóòótọ́ èmi kì yóò fi ọkà rẹ ṣe oúnjẹ fún àwọn ọ̀tá rẹ mọ́, bẹ́ẹ̀ ni àwọn ọmọ àjèjì kì yóò mu ọtí wáìnì mi, èyí tí èmi ti ṣiṣẹ́ fún. Ṣùgbọ́n àwọn tí ń ṣàájọ yóò jẹ, wọn ó sì yin Olúwa, àti àwọn tí ń kó jọ yóò mu nínú ààfin mímọ́ mi. Ẹ kọjá lọ, ẹ kọjá ní ẹnu bodè, ẹ tú ọ̀nà Olúwa, tú ọ̀nà àwọn ènìyàn ṣe. Kọ́ bèbè, òpópó sa òkúta wọn nì kúrò bí ọ̀págúnró fún àwọn ènìyàn. Kíyèsí, Olúwa ti kéde títí dé òpin ayé. Ẹ wí fún ọmọbìnrin Síónì pé, wò ó, ìgbàlà rẹ dé, wò ó, èrè rẹ wà pẹ̀lú rẹ, àti ẹ̀san rẹ níwájú rẹ̀. A ó sì máa pè wọ́n ní ènìyàn mímọ́. Bàbá mọ̀mọ́, kí náná máa pè wá o? Ènìyàn mímọ́, ẹni ìràpadà Olúwa. A ó sì máa pè ọ́ ní ìwárí, ìlú àìkọ̀sílẹ̀. Àmín. Ọlọ́run ò ní kọ̀ wá sílẹ̀. Àwa ìránṣẹ́ Ọlọ́run, Olúwa ní a ò gbọ́dọ̀ dákẹ́. Ẹ má ṣe dákẹ́. Ẹ má ṣe fúnni ní ìsinmi títí a ó fi fìdí ìtani òdì Jerúsálẹ́mù múlẹ̀, ní tí a ó fi fìdí àwa náà múlẹ̀, títí iṣẹ́ wa yóò fi lérè. Ó bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, a gbọ́dọ̀ ní àwọn kan tá a jèrè ọkàn wọn. O ò gbọ́dọ̀ dákẹ́ kákàn dákẹ́. A gbọ́dọ̀ ní kíni o? A gbọ́dọ̀ ní iṣẹ́ tá à ń ṣe fún Olúwa. Praise the Lord. Ìròyìn ayọ̀ ìdáǹdè, a ti wà ní 63. Ta ni eléyìí tí ó ti Édómù wá, tí òun ti aṣọ àrẹ́pọ̀n àti Bósra wà, èyí tí ó ní ògo nínú aṣọ rẹ̀, tí ó yan nínú títóbi agbára rẹ̀. Èmi ni ẹni tí sọ̀rọ̀ ní òdodo, tí ó ní ipá àti ìgbàlà. Nítorí kí ni aṣọ rẹ̀ fi ń pọ́n, tí aṣọ rẹ̀ wọ́n ní fi dàbí ẹni tí ń tẹ ohun èlò ìfúntí wọn nì.
èmi nìkan ti tẹ ohun èlò ìfúntì wọn nì, àti nínú àwọn ènìyàn ẹnìkan kò pẹ̀lú mi, nítorí èmi tẹ̀ wọ́n nínú ìbínú mi, mo sì tẹ̀ wọ́n mọ́lẹ̀ nínú ìrunú mi. Ẹ̀jẹ̀ wọn sì ta sí aṣọ mi, mo sì ṣe gbogbo ẹ̀wù mi ní àbàwọ́n. Nítorí ọjọ́ ẹ̀san ń bẹ ní àyà mi, ọdún àwọn ẹni ìràpadà mi ti dé. Praise the Lord. Ṣé o gbọ́? Ọlọ́run ló ń sọ̀rọ̀ ń bẹ̀ yẹn o. Á gbẹ̀san tí ẹ ní ẹ̀san. Bàbá màmá, ìwọ má gbẹ̀san ní tiẹ̀ o. Gbogbo tí ènìyàn lè ṣe sí wa, ẹ má jẹ́ ká gbẹ̀san fúnra wa. Ti Ọlọ́run ni kíni o? Ti Ọlọ́run ni ẹ̀san. Á gbẹ̀san. Praise the Lord. Mo sì wò ó, kò sí olùrànlọ́wọ́, ẹnu yà mí pé kò sí olùgbírò. Nítorí náà apá tí èmi tìkára rẹ̀ mú ìgbàlà wá sọ́dọ̀ mi, àti ìrunú mi òun ni ó gbé mi ró. Èmi ti tẹ àwọn ènìyàn mọ́lẹ̀ nínú ìbínú mi, mo sì mú wọn mú yó nínú ìrunú mi, mo sì mú ipa wọn sọ̀kalẹ̀ sí ilẹ̀. Èmi ò sọ ti ìṣe. Praise the Lord. Bàbá màmá, ẹ jẹ́ kí èmi àti yín ká kọ ọ̀nà búburú sílẹ̀, torí pé ìjọba yẹn kò ní pẹ́ dé mọ́. Tó o bá wo ohun tó ń ṣẹlẹ̀ ní àgbáyé ń sìn, ẹ rí pé ó ti ń strange. Ó dẹ̀ ti sọ tẹ́lẹ̀, ó ní nígbà tí gbogbo ayé bá gba Kristi níjọba yẹn máa dé. Ó ti ń ṣẹlẹ̀ o. Gbogbo ìlú mùsùlùmí, gbogbo àwọn tó wọ́n ní wọ́n ṣe mùsùlùmí mọ́ báyìí, gbogbo wọn ti mọ̀ wípé Kristi ni ìjọba yẹn ti ń súnmọ́ nìyẹn o. Wọ́n ti ń súnmọ́ nìyẹn o. Ẹ já tẹ̀síwájú. Èmi ò sì sọ ti ìṣe ìfẹ́ Olúwa, oore Olúwa sí Ísírẹ́lì. Èmi ò sì sọ ti ìṣe ìfẹ́ Olúwa, ìyìn Olúwa gẹ́gẹ́ bí gbogbo èyí tí Olúwa ti fi fún wa, àti ti oore ńlá sí Ísírẹ́lì. Ó ti fi fún wọn gẹ́gẹ́ bí àánú rẹ̀, àti gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ìṣe ìfẹ́ rẹ̀. Ó sì wí pé lóòótọ́ ènìyàn mi ni wọ́n, àwọn ọmọ tí kìí ṣèké, òun sì ni olùgbàlà wọn. Ṣé o ti gbọ́? Bàbá màmá, ọmọ tí kìí ṣèké, òun ni Ọlọ́run dá mọ̀. Àwọn ní jí ọmọ Ọlọ́run. Ẹni tí kìí ṣèké, ẹni tó bá ń ṣèké kì yóò gbé inú ilé mi, ẹni tó bá ń ṣẹ̀tàn kì yóò dúró níwájú mi. Bàbá ọmọ tí kìí ṣèké, òun ni kíni o? Òun ni Ọlọ́run. Nínú gbogbo ìpọ́njú wọn, ojú apọ́n wọn, áńgẹ́lì iwájú rẹ̀ sì gbà wọ́n. Nínú ìfẹ́ rẹ̀ àti sùúrù rẹ̀ ni ó rà wọ́n padà. Ó sì gbé wọn, ó sì run wọ́n ní gbogbo ọjọ́ ìgbàanì. Ṣùgbọ́n wọ́n ṣọ̀tẹ̀, wọ́n sì bí ẹni mímọ́ rẹ̀ nínú. Nítorí náà ni ó ṣe padà di ọ̀tá wọn. Praise the Lord. Ṣé o ti rí? Ẹni tó ti ń yọ́nú sí wọn tẹ́lẹ̀, ẹni tí inú rẹ̀ ń dùn sí wọn tẹ́lẹ̀, ẹni tó ti ń fi wọ́n yangàn tẹ́lẹ̀, ṣùgbọ́n by the time tí wọ́n ṣọ̀tẹ̀, wọ́n bí ẹni mímọ́ Ísírẹ́lì nínú, ó padà di kíni o? Ó padà di ọ̀tá wọn. Ìwọ náà má di ọ̀tá Ọlọ́run o. Má dìtẹ̀ o. Ilẹ̀ gbígbẹ lọlọ́tẹ̀ máa ń gbé. Bí wọ́n bá kọ́ ẹ bí wọ́n ṣe ń gbéraga, bí wọ́n bá kọ́ ẹ bí wọ́n ṣe ń dìtẹ̀, bó bá jí ọmọ ọlọ́tẹ̀ ni ẹ́, má mọ̀ ṣe é, torí ibi títáyé ti yan rí kọ́ ni Kẹ́hìndé ti yàn án. Má bá wọn gbégbé ayé ọ̀tẹ̀, má bá wọn gbégbé ayé ìgbéraga ń tiẹ̀. Rí gbogbo tó wà nínú ayé yìí gẹ́gẹ́ bí flexible. Kò sí nǹkan tó mú wá, kò dẹ̀ sí tó máa mú lọ. Praise the Lord. Ẹni tó ti ń láìkì wọn, ó padà di ọ̀tá wọn, torí pé wọ́n ti mú ẹni mímọ́ Ísírẹ́lì bínú. Ṣùgbọ́n wọ́n ṣọ̀tẹ̀, wọ́n sì bí ẹni mímọ́ rẹ̀ nínú. Nítorí náà ni ó ṣe padà di ọ̀tá wọn. Òun tìkára rẹ̀ sì bá wọn jà. Ọlọ́run ò ní bá wa jà o. Gbogbo ohun tá a máa ṣe, tọ́lọ́run ó fi kọjú ìjà sí wa, a ò ní í ṣe é. Nígbà náà ni ó rántí ọjọ́ àtijọ́ Mósè àwọn ènìyàn rẹ̀, wípé níbo ni ẹni tí ó mú wọn ti inú òkun jáde gbé wà, tí ó ti òun ti olùṣọ́ àgùntàn ọ̀wọ́ ẹran rẹ̀? Níbo ni ẹni tí ó fi ẹ̀mí mímọ́ rẹ̀ sínú rẹ̀ gbé wà, tí ó fi ọwọ́ ọ̀tún Mósè dà wọ́n pẹ̀lú apá rẹ̀ tí ó lógo, tí ó pín omi méjì níwájú wọn láti ṣe orúkọ ayérayé fún ara rẹ̀,
tí ó mú wọn la ibú já bí ẹṣin ní aginjù, kí wọn kí ó má bàa kọsẹ̀ gẹ́gẹ́ bí ẹran tí ń sọ̀kalẹ̀ lọ sí àfonífojì. Bẹ́ẹ̀ ni ẹ̀mí Olúwa mú ìsinmi. Bẹ́ẹ̀ ni ìwọ tọ̀ àwọn ènìyàn rẹ lọ láti ṣe orúkọ rẹ ní ògo fún ara rẹ. Praise the Lord. Ẹ ti rí pé Ọlọ́run aláàánú ni. Tó bá bínú díẹ̀ á tún ṣe kí ni o, á tún yọ́nú sí wa. Bẹ́ẹ̀ náà làwa náà ṣe gbọ́dọ̀ máa bínú. Tó o bá bínú, o ò gbọ́dọ̀ bínú àbí jù, o ò gbọ́dọ̀ bínú àbí tán. O gbọ́dọ̀ ní ẹ̀mí ìdáríjì. Ẹ̀mí ìdáríjì gbọ́dọ̀ wà nínú èmi àti ẹ. Kì í ṣe pé kàn ṣẹ̀ wá ká ló ti tàn. Kó dẹ̀ wà nínú ẹ kó wá fi máa ṣòro, kó wá fi máa ṣòro. O kì í ṣe ọmọ Ọlọ́run o. O gbọ́dọ̀ ní ẹ̀mí ìdáríjì pátápátá, pátápátá. Praise the Lord. Àdúrà fún àánú àti ìrànlọ́wọ́. Wo ilẹ̀ láti ọ̀run wá, kí o sì kíyèsí láti ibùgbé ìwà mímọ́ rẹ̀ àti ògo rẹ̀ wà. Níbo ni ìtara rẹ àti agbára rẹ, ọ̀pọ̀lọpọ̀ ìyanu rẹ àti àánú rẹ sọ́dọ̀ mi gbé wà? A dá wọn dúró bí? Láìsí iyèméjì, ìwọ ni bàbá wa. Bí Ábúráhámù tilẹ̀ ṣe aláìmọ̀ wá, tí Ísírẹ́lì kò sì jẹ́wọ́ wa, ìwọ Olúwa ni bàbá wa, olùràpadà wa. Láti ayérayé ni orúkọ rẹ̀. Olúwa, nítorí kí ni ó ṣe mú wa ṣìnà kúrò ní ọ̀nà rẹ̀, tí o sì sọ ọkàn wa di líle kúrò nínú ẹ̀rù rẹ̀? Yí padà nítorí àwọn ìránṣẹ́ rẹ̀, àwọn ẹ̀yà ilẹ̀ ìní rẹ̀. Àwọn ènìyàn mímọ́ rẹ̀ ti ní ìgbà díẹ̀. Àwọn ọ̀tá wa ti tẹ ibi mímọ́ rẹ̀ mọ́lẹ̀. Tìrẹ ni àwa láé láti láé, ìwọ kò jọba lórí wọn. A kò pe orúkọ rẹ mọ́ wọn. Ìwọ ìbá jẹ́ fa àwọn ọ̀run ya, kí ìwọ sì sọ̀kalẹ̀, kí àwọn òkè ńlá kí ó lè yọ́ níwájú rẹ, gẹ́gẹ́ bí ìgbà tí iná ìléru ti ń jó, bí iná tí ó mú omi hó, láti sọ orúkọ rẹ di mímọ́ fún àwọn ọ̀tá rẹ, kí àwọn orílẹ̀-èdè kí ó lè wárìrì níwájú rẹ. Nígbà tí ìwọ ṣe nǹkan wọ̀nnì tí ó lẹ́rù, tí àwa kò fi ojú sọ́nà fún, ìwọ sọ̀kalẹ̀ wá. Àwọn òkè ńlá yọ̀ níwájú rẹ, nítorí láti ìpilẹ̀ṣẹ̀ ayé wá a kò tí ì gbọ́, bẹ́ẹ̀ ni etí wa kò tí ì gbọ́, bẹ́ẹ̀ ni ojú kò tí ì rí Ọlọ́run kan lẹ́yìn rẹ̀, tí ó ti pèsè fún ẹni tí ó dúró dè é. Ìwọ pàdé ẹni tí ń yọ̀, tí ó sì ń ṣiṣẹ́ òdodo, tí ó rántí rẹ ní ọ̀nà rẹ̀. Kíyèsí, ìwọ bínú nítorí àwa ti dẹ́ṣẹ̀, a sì pẹ́ nínú wọn, àwọn àsìlà. Praise the Lord. Bàbá mọ̀mọ́, ṣé o ti rí? Bí ènìyàn bá bínú, bí ènìyàn bá dẹ́ṣẹ̀, Ọlọ́run á bínú. Òun la ṣe gbọ́ wípé ojú ẹlẹ́ṣẹ̀ kò lè rí ògo rẹ̀. A gbọ́dọ̀ máa sá fún lójoojúmọ́. A gbọ́dọ̀ sá fún ẹ̀ṣẹ̀. A ó wá sì là, gbogbo wa sì dàbí ohun àìmọ́, gbogbo òdodo wa sì dàbí kíni o, àkísà ẹlẹ́gbin, gbogbo wa sì rẹ̀ bí ewé, àìṣedéédé wa sì mú wa kúrò bí afẹ́fẹ́. Kò sí ẹni tí ń pe orúkọ rẹ, tí ó sì ru ara rẹ̀ sókè láti dì ọ́ mú. Nítorí ìwọ ti pa ojú rẹ mọ́ kúrò lára wa, ìwọ sì ti run wá nítorí àìṣedéédé wa. Ṣùgbọ́n nísinsìnyí Olúwa, ìwọ ni bàbá wa, àwa ni a mọ̀, ìwọ sì ni ọmọ, gbogbo wa sì ni iṣẹ́ ọwọ́ rẹ. Má ṣe bínú kọjá ààlà, Olúwa, kí a má sì ṣe rántí àìṣedéédé wa títí láé. Kíyèsí, wò ó, àwa bẹ̀ ọ́, ènìyàn rẹ ni gbogbo wa ń ṣe. Wọ́n bẹ̀rẹ̀ sí bẹ Ọlọ́run, wọ́n bẹ̀rẹ̀ sí gbàdúrà sí Ọlọ́run. Àwọn ìlú mímọ́ rẹ di aginjù, àwọn ìlú mímọ́ rẹ di aginjù, Síónì di aginjù, Jerúsálẹ́mù di ahoro. Ilé wa mímọ́ àti ológo, níbi tí àwọn bàbá wa ti ń yìn ọ́, ni a fi iná kùn, gbogbo ohun ààyò wa sì ti run. Praise the Lord. Ìwọ náà mọ bí wọ́n ṣe ṣe Jerúsálẹ́mù lánàá, yàtọ̀ sí èyí tán ṣẹ̀ṣẹ̀ lónìí. Nígbà tó ní ọlá tó ní ògo, ṣùgbọ́n ìgbà kan wọ́n fi iná kùn, wọ́n jó gbogbo rẹ̀ níná. Praise the Lord. Ìwọ á dá ara rẹ dúró nítorí nǹkan wọ̀nyí, Olúwa.
ìwọ adákẹ́ kí o sì pọ́n wa lójú kọjá ààlà bí ìyà tí Ọlọ́run yóò fi jẹ àwọn ọlọ́tẹ̀. Praise the Lord. Ọmọ Séráfù o. Ọmọ Séráfù. Ẹ súnmọ́ bí. Gbogbo ẹni tó bá ń dìtẹ̀ ó níyà lọ́wọ́ Ọlọ́run o. Àwọn ìyà kan wà tí Ọlọ́run máa ń fi jẹ ọlọ́tẹ̀. Ẹni tó bá ń dìtẹ̀ Ọlọ́run máa ń fi ìyà jẹ. Má dìtẹ̀ kúrò nínú ọ̀tẹ̀ 120 years ago. Ọ̀tẹ̀ tó dìdì mọ́ bàbá Mósè Orímọládé lójú ayé ẹ̀ títí ń dìtẹ̀ yẹn lójú ẹ̀yìn ẹ̀. Ìjọ́ wo lẹ fẹ́ bọ́? Ẹ súnmọ́ bí. Ìyà tí Ọlọ́run yóò fi jẹ àwọn ọlọ́tẹ̀ la fẹ́ kà ẹ̀. Ìyà tó máa jẹ gbogbo ẹni tó bá ń dìtẹ̀. Ẹni tó bá ń dìtẹ̀ ìyà máa ń jẹ wọ́n. Ìwọ tó o bá ń dìtẹ̀ ọmọlàkejì wípé kò ní gbérí ìyà máa jẹ ọ́. Ìwọ tó o bá ń dìtẹ̀ wípé kò ní kọjá ìyà máa jí ọ́. Gbogbo ẹni bá ń dìtẹ̀ ìyà máa ń jẹ wọ́n ni o. Ọlọ́run máa ń fi ìyà jẹ wọ́n. O ò gbọ́dọ̀ dínà mọ́mọlàkejì. O ò gbọ́dọ̀ dìtẹ̀ èèyàn bóyá ológo olówó lẹ́bùn jù ẹ́ lọ. Ojú ọ̀run yìí tẹ́ yẹ́fò láì fapá kanra wa. Iṣẹ́ tọ́lọ́run dẹ̀ rán oníkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀. Gbájúmọ́ tiẹ̀ kí n gbájúmọ́ tèmi. Praise the Lord. Ṣùgbọ́n kó má dìtẹ̀. Kán fẹ́ ṣe lóore kó dìtẹ̀ níbo ẹ má ṣe lóore o. Wọ́n fẹ́ ràn lọ́wọ́ kó débẹ̀ rárá o. Kì í ṣara wa. Mo ti rí àwọn ayọ̀ni kan lẹ́nu ìgbà tí mi sí ní ayọ̀ni mọ́ yìí. Àwọn ayọ̀ni yẹn wọ́n fẹ́ ṣe nǹkan kan wọ́n wá ní ìyè èso ẹ̀mí la máa pè. Ẹ wá kọrin fún wa kẹ máa bọ̀ kẹ wá ṣe program fún wa ẹ wá gbàdúrà. Làwọn ayọ̀ni míì bá dáhùn lóhùn pé rárá o ẹ má pè o ó ti kúrò nínú ayọ̀ni o. Kì í ṣayọ̀ni mọ́. Ẹ jẹ́ ká wá àwọn ọmọ ayọ̀ni gangan. Hello. Ṣé o ti rí bẹ́ẹ̀ yẹn? Ká wá àwọn ọmọ ayọ̀ni gangan. Ẹ má pè yé èso ẹ̀mí torí pé ó ti fayọ̀ni sílẹ̀. Ó ti gbàgbé wípé white kan láti jọ ń wọ̀. Ó ti gbàgbé wípé orúkọ Jésù Kristi kan ṣoṣo lájọ ń pè. Ó ti gbàgbé wípé Saint Moses Orímọládé lájọ ń pè ló rán mi níṣẹ́. Iṣẹ́ abásìrán kọ̀ kì í papọ̀. Ó ti gbàgbé wípé Ọlọ́run ló jọ dá wa méjèèjì. Torí wípé ọmọlàkejì ẹ bóyá ó kúrò níbi kan ó wá ní oore ò tọ́ sí mọ́. Àbí ẹ̀rín kan tiẹ̀ tún pa mí. Ẹnìkan ní ọ̀gá mi kan ó sọ̀rọ̀ yín lójú mi. Ó ní òun bá yín jà. Definitely èmi náà ti ń bá yín jà. Ibi tí ìsìn tẹ́ ń ṣe nìyẹn o. Ìsìn tí wọ́n gbé dání nìyẹn. Orú gbogbo akitiyan mi tí mò ń wá sórí afẹ́fẹ́ wá máa sọ ń sìn. Ẹ ṣe báyìí ẹ má ṣe báyìí. Àwọn kan ń dìtẹ̀ wọ́n kóra wọn jọ wọ́n ń bínú. Ṣé o wá rẹ́ni tí ò tiẹ̀ wá mọ̀ mí rárá tó bá ti rí kí ló dé ẹ̀ ń bínú sí ó ń bú wa. Òun náà ti bẹ̀rẹ̀ sí òun náà bẹ̀rẹ̀ òun náà ti jọ́ ìwọ̀n nìyẹn. Kò tiẹ̀ ní wá gbọ́ tẹnu mi pé wáyé màmá tẹ̀ no ọ̀tẹ̀ ti jọ bẹ̀rẹ̀ nìyẹn. Tó bá jẹ́ ìkórìtà yẹn ló ṣì wà torí pé mo ti fayọ̀ ní sílẹ̀. Ó wá ní o fẹ́ ṣe mí lóore ò ṣe mọ́. Ó sọmọ Ọlọ́run o. Hello. Ó sọmọ Ọlọ́run. Tó bá jẹ́ ìrú ayé ìgbé ayé tó o sì ń gbé nìyẹn torí wípé o ti mọ̀yàn rí ẹ kò wá jọ sí ní ìlànà kan mọ́. Ṣé kìí ṣe ìlànà Jésù kan lẹ́jọ́ wà? Èyí ṣe ìlànà Kérúbù àti Séráfù kan lájọ́ wà. Mo tún jó lórin àgbáyé. Mo tún jẹ́ artist. Mo tún jẹ́ wòlíì olùdásílẹ̀. Ó wá nítorí mi ò ṣayọ̀ ni o ò lè ràn mí lọ́wọ́. O ò lẹ́mìí mímọ́ o. O ò ní ẹ̀mí mímọ́. Ẹ̀mí Kristi ò gbénú ẹ o. Ìwọ ẹ̀dá tó bá ti wà ní ìkórìtà yẹn torí wípé kò belong sí church wa a lè ṣe lóore. O ò sọmọ Kristi o. Ohun tó bá mú àwọn aláṣọ ara wọn sí ní sacred o.
wọ́n sí ní movement o, wọ́n sí ní ọ̀nà ìwà mímọ́ o, wọ́n sí lágẹ̀lú o, wọ́n sí ní kankan o. Táwọn yẹn bá ń pè wá, ẹ wá kọrin fún wa aláṣọ ara. Mélòó mélòó lẹni tá a jọ ń wọṣọ àdúrà kan náà? Praise the Lord. Ẹni tá a jọ ń wọṣọ àdúrà, ẹni tá a jọ máa pàdé, tá a jọ wọṣọ àdúrà, tó jẹ́ wípé bá tẹ́wọ́ bá pa wá pọ̀ àjọ pa. Ó wá ní oore kanlẹ̀. Rárá o, ìyèsẹ̀ mi ò sí ní movement, ìyèsẹ̀ mi ò sí lẹ́ǹtánà, ìyèsẹ̀ mi ò sí ní sacred. Oore sacred ò tọ́ sí ìyèsọ ẹ̀mí. Bàbá mi sọ wípé bí àwọn ènìyàn wọ̀nyí bá pa ẹnu wọn mọ́, màá fi òkúta ṣe kí ni o? Màá fi òkúta rọ́pò rẹ. Màá gbé àwọn òkúta dìde, wọ́n sì máa yìn mí. Bí ìwọ bá ní òṣè Yéésù ẹ̀mí lóore, torí pé Yéésù ẹ̀mí ò bìlọ́ǹgì sáyọ̀ ni mọ́, bàbá mi á fi òkúta rọ́pò ẹ, á sọ di ènìyàn, ó máa bọ́ Yéésù ẹ̀mí. Bàbá mi á gbé àwọn màláìkà rẹ̀ dìde, á sọ wọ́n di ènìyàn, á wá bọ́ mi, á gbé mi débi ire tí mo fẹ́ dé. Torí wípé mi ò bìlọ́ǹgì sẹ́ǹtánà, oore tó wà nínú ẹ̀ǹtánà ò tọ́ sí mi. Mo ráwọn kan wọ́n náà fẹ́ kóra wọn lọ Jerúsálẹ́mù. Ẹ jẹ́ mú ìyálé Mósè náà, ìyá tó mọ̀ ń bú wa yẹn àbí? Kò rárá. Praise the Lord. Ṣé o ti rárá o, kò sí nínú ẹ̀ǹtánà náà. Orúkọ àwọn ẹ̀ǹtánà ní kẹ́kọ̀ọ́ síbẹ̀, àwọn tí ó ẹ̀ǹtánà. Ó wà nínú ìwọ náà o. Bí o ṣe wọ́n ní kó ràn yàn lọ́wọ́, ẹnìkan kan sọ rárá o, ẹ má ṣe o. O ò béèrè pé kí nìdí tẹ́ ẹ fẹ́ fi ṣe lóore. Bí àwọn ènìyàn wọ̀nyí bá pa ẹnu wọn mọ́, tí wọ́n yìn mí, bàbá mi á gbé òkúta dìde, wọ́n máa ké òsánà 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 sí ọmọ Dáfídì. Torí wípé mò ń ṣiṣẹ́ rere, torí pé mò ń wàásùn, torí wípé mò ń tó ẹ sọ́nà, torí pé mò ń pè ẹ́ padà. Má kúrò lójú ọ̀nà ibi tó wà yẹn, ojú ọ̀nà ibi yìí ni kó gbà. Torí pé mò ń bá ẹ wí, ó wá rárá o, ẹ má ṣe yé irọ́, ìwọ kọ́ ló dá mi o. Orí bọ̀dá Yínká ni o. Ìwọ kọ́ ló dá mi gẹ̀gẹ̀, ẹ̀yin kọ́ lẹ dá mi, ẹ sì ń sọ̀rọ̀ bí Olódùmarè. Ìwọ kọ́ ló dá mi. Di oore rẹ mú. Gbogbo ohun tó fẹ́ ṣe yẹn dì í mú. Lọ fún ẹlòmíì. Bàbá mi á gba ẹ̀tọ́ mi jáde kúrò lọ́wọ́ gbogbo yín. Bẹ́ẹ̀ ni mo sọ. Láì stress, láì lọ́bì kankan. Ohun tó yẹ kó o fún mi tó o fún mi, bàbá mi á gbà jáde lọ́wọ́ rẹ̀. Ọmọdé ni ẹ́ o, àgbà ni ẹ́ o, o ti rí mi rí, ẹ̀tọ́ mi wà lọ́wọ́ ẹ̀, o ò dẹ̀ fẹ́ fún mi, bàbá mi á gbà jáde fún mi lọ́wọ́ ẹ̀. Ó lè lọ́nà kọnà á gbà jáde, á san fún mi. Ìwọ ni kó di oore rẹ mú. Ṣùgbọ́n tó bá jẹ́ ìgbé ayé tó ń gbé nìyẹn, wọ́n fẹ́ ṣe èèyàn lóore, o dínà mọ́, oníkọ́ máa ṣe torí pé kò bìlọ́ǹgì sọ́dọ̀ rẹ. O ò rí Christian tó rán àwọn Mùsùlùmí lọ Jerusalem, níbo ló fi yẹn sí? Àwọn Christian wọ́n á rán àwọn Mùsùlùmí lọ Kàbá àbí tán ibo náà máa lọ Hájì. Àwọn àfáà míì náà wọ́n máa rán àwọn Kìrìsìtẹ́nì míì, wọ́n á rán wọn lọ Jerusalem. O ò sì rírí àbí? Kán má ṣẹ̀ṣẹ̀ ní àwa tá a jọ ń wọṣọ àdúrà. Orú ẹ̀kọ́ wo lẹ̀ ń kọ́? Orú ibo lẹ̀ ń lọ? Orú ìgbé ayé wo lẹ̀ ń gbé? Sẹ́nu ọ̀tẹ̀ àbínú ìfẹ́? Ọmọlẹ́yìn Kristi. Ọmọlẹ́yìn Kristi ń sọ wípé ọmọ Kristi méjì mi ò lè ràn lọ́wọ́ torí kìí sọmọ chọ́ọ̀chì mi. Mi ò lè ṣe lóore torí kìí sọmọ chọ́ọ̀chì wa. Ó sọmọ Kristi nìyẹn o. Tó bá jẹ́ ohun tí Kristi ṣe nìyẹn, kò sí ẹni tó máa tẹ̀lé. Ó ní nígbà tí ebi ń pa mí, ẹ fún mi lóúnjẹ. Wọ́n ní nígbà wo la ṣe yìí o? Ó ní tẹ́ ẹ bá ti fún àwọn ẹnìkejì yín. Kò sọ fún wa wípé tẹ́ ẹ bá ti fọ́mọ Christian o. Kò sọ fún wa wípé tó bá ti fọ́mọ CAC o, ẹnìkejì ẹni o. Wọ́n wá forí ẹnìkejì lọ ẹ́. Ẹja ṣe lóore, ẹja gbé lọ́wọ́ sókè. Báwo la ṣe fẹ́ ràn ìyá yìí lọ́wọ́? Ẹjẹ́ bí lẹ́jàre ìyá yẹn, ó máa bú yín gbẹ̀yìn náà ni. Wàhálà ti ẹ nìyẹn. Tó o bá ṣe ohun tó fi máa bú ẹ, kò sẹ́ni tó máa bú ẹ.
bó bá lò fẹ́ tẹjú bàbá Mósè ẹnìkan ṣe ní ẹjọ́ ló máa gbèjà Mósè rẹ̀ ẹjọ́ ló máa gbèjà Mósè rẹ̀ tí ò bá ẹjọ́ ló máa gbèjà rẹ̀ ẹjọ́ máa ìyún tó bá wò ó wọn jẹ ebi ò lè pa mí bẹ́ẹ̀ mo sọ ebi ò lè pa mí bàbá mi á sọ áńgẹ́lì dènìyàn á wá bọ́ mi tó lóòrùn rán mi iṣẹ́ ìwọ kíìpù owó ẹ̀ owó tó yẹ kó o fún mi tó o fún mi yẹn bàbá mi á gbà lọ́wọ́ ẹ̀ ẹ wá wo èrè àwọn ọlọ́tẹ̀ la fẹ́ ka èrè ọlọ́tẹ̀ ọmọ ìyà tí Ọlọ́run yóò fi jẹ àwọn ọlọ́tẹ̀ torí ọ̀rọ̀ ọlọ́tẹ̀ ló jẹ́ ń bá dé gbogbo tí mo sọ yẹn kó o lè jáwọ́ àwa mọ̀ mí lọ́dọ̀ àwọn tí kò béèrè mi ṣé o ti gbọ́ à ń wá mi a wá mi lọ́dọ̀ àwọn tí kò ṣe kí ni o àwọn tí kò béèrè mi a rí mi lọ́dọ̀ àwọn tí kò wá mi ẹni tí ò tiẹ̀ wá mi tí ò tiẹ̀ mọ̀ a máa rí mi ń bẹ̀ Jésù Kristi ló ń sọ̀rọ̀ a wá mi lọ́dọ̀ àwọn tí ò rí mi a máa rí mi lọ́dọ̀ àwọn tí ó ṣe kí ni o tó ń wá já tẹ̀síwájú a wá mi lọ́dọ̀ àwọn tí kò béèrè mi a rí mi lọ́dọ̀ àwọn tí kò wá mi mo wí fún orílẹ̀-èdè tí a kò pe orúkọ mi tí a kò pè ní orúkọ mi pé wò mí ní gbogbo ọjọ́ ni mo ti na ọwọ́ mi sí àwọn ọlọ́tẹ̀ ènìyàn tí ń rìn ní ọ̀nà tí kò dára nípa ìró ara wọn. Praise the Lord. Ohun tí ìyè èso ẹ̀mí fi ṣẹ̀wọ̀n nìyẹn. Ìyè èso ẹ̀mí á wá sórí afẹ́fẹ́ á wá máa bú wọn nítorí wípé ọlọ́tẹ̀ ibi gbígbẹ lọlọ́tẹ̀ máa ń gbé. Tó o bá lọ ṣèdáríjì fún èèyàn tó bá ní èmi àti ẹ sọ pé àní jà mọ́ àwa fẹ́ padà fẹ́ máa ṣe nǹkan kan náà ó yẹ kán rí nǹkan tá à ń ṣe yẹn gẹ́gẹ́ bíi pé àjà mọ́ tí sacred àti entana àti movement àti gbogbo ọmọ sẹ́ráfù society tẹ́ ẹ bá lẹ́ padà tẹ́lẹ̀ ń ṣe ṣọ̀kan kò yẹ kẹ́ ẹ yọ bàbá Mósè kúrò nínú tẹ́ ń ṣe mọ́ kò yẹ bẹ́ẹ̀ tẹ́ bá ní ẹ̀ jà mọ́ ẹ ti wà ní ṣọ̀kan ó yẹ kẹ́ lè máa gbogbo tẹ́ bá ń ṣe Sẹ́tímósì Orímọládé gbọ́dọ̀ wà ń bẹ̀ gàdàgbà tó bá jẹ́ bí àwọn mo ti ẹ̀kọ́ rẹ̀ tẹ nìkan wọ́n ṣe bánà àṣà kìíní kan jáde pẹ̀lú kọ́ fún mi wípé kì í ṣe dandan nìkan gbé píkṣọ̀ bàbá Mósè sí ṣé kì í ṣe dandan kan gbé píkṣọ̀ bàbá Àlògbó sí kí ló dé tẹ́ gbé bàbá Àlògbó sí kí ló dé tẹ́ yìí gbé píkṣọ̀ bàbá àgbà tẹ́ mọ̀ pé àwọn píkṣọ̀ yẹn kò pọn dandan ó bẹ́tà kẹ́ má wàá lo gbogbo píkṣọ̀ mọ́ ṣùgbọ́n tó bá jí àwọn bàbá yín àná wọn gbé píkṣọ̀ bàbá Mósè sí ká lè dẹ́ni yẹn mọ̀ báwo la ṣe fẹ́ mẹ́ni yẹn torí ẹni yẹn ní píkṣọ̀ téèyàn bá ti ní píkṣọ̀ ó di dandan kó o gbé píkṣọ̀ ẹ̀ sí ṣùgbọ́n tí ò bá ní píkṣọ̀ a gbà wípé kò ní píkṣọ̀ torí àwọn ọmọ tó ń bọ̀ lọ́la ẹni bàbá yẹn rèé bàbá yẹn rèé à lè máa dá ẹni yẹn mọ̀ lọ títí ayé bàbá Mósè kọjá ẹni tí wàá sọ wípé kò pọn dandan kì í ṣe dandan ní kẹ́ pé píkṣọ̀ bàbá Mósè sí kì í ṣe dandan ní kẹ́yìn bàbá aládùúrà máa lo píkṣọ̀ ń gbà yẹn ẹ má wulẹ̀ gbé píkṣọ̀ ara yín sí kankan ẹ kàn kọ sí anẹ́sì unification bàbá Àlògbó olórí kẹkàn mójú kúrò ẹ má gbé píkṣọ̀ bàbá olórí kankan sí tẹ́ ẹ bá ti mọ̀ wípé kò ṣe dandan ní kẹ́ ẹ lo píkṣọ̀ bàbá Mósè síbẹ̀ àṣì the founder of CNS worldwide ẹ má wulẹ̀ gbé olórí kankan ẹ kàn máa pe unification ṣé ẹ máa gbà bẹ́ẹ̀ ohun tí ẹ lè gbà ohun tó ò lè gbà òfin lọ ọmọ làkejì ní chọ́ọ̀chì yín kẹkàn ṣe bánà jáde àwọn bàbá yín bàbá lídà wa kìíní ẹ má lo gbogbo píkṣọ̀ wọn mọ́ ẹ kàn ṣe prógráàmù jáde kẹ máa ṣe bẹ́ẹ̀ kò wò ó bóyá inú wọn máa dùn inú wọn ò ní dùn torí lójú ayé mi bí ìgbà tó fẹ́ tẹ̀mí mẹ́rẹ̀ nìyẹn mo ṣe wàhálà mo dá nǹkan sílẹ̀ ó wá ní píkṣọ̀ mi ò yẹ dandan nígbà tí mo ní píkṣọ̀ tí mi ń ṣòkú ó wá ní píkṣọ̀ mi ò yẹ ní tí mo dálẹ̀ mọ́ ṣé kìí ṣe ọ̀rọ̀ rírùn nìyẹn ọlọ́tẹ̀ ni wọ́n ń pè é tó bá wá ló jàjàjàjàjà ìjọ wo ló fẹ́ dáríjì
sacred, entana, movement, ọ̀nà wà mímọ́, society, àgẹlú, ibo lẹ belong. Ìjọ wo lẹ fẹ́ ronúpìwàdà? Ọjọ́ wo ẹ ti lẹ́ẹ̀jà mọ́ ẹlẹ́sìn unification? St. Moses Orímọládé ò gbọ́dọ̀ yọ kúrò nínú tẹ́ bá ń ṣe. Ṣùgbọ́n tó o bá máa wo gbogbo program ayọ̀ ni láti òkè dé sàlẹ̀, o ò lè rí ibi tán máa kọ founder sí ànẹ́sì sí níwájú. Bàbá àwọn àlògbó ni wọ́n máa rí tán máa gbé sí níwájú. O ò lè rí lágbà tán bá kọ àlògbó, wọ́n ti parí ọ̀rọ̀ nìyẹn. Bẹ́ẹ̀ náà ni àwọn orí àwọn tó kù. Ṣé ẹ̀dẹ̀ lẹ́ ti parí ìjà nìyẹn? Ọjọ́ wo lẹ wá fẹ́ parí ìjà? Tí mo bá wá bíbá tí mo bá wá ń pariwo wọn ń ṣe bẹ́ẹ̀, mo fẹ́ kẹ́ nífẹ̀ẹ́ ni, mo fẹ́ kẹ́ má jà mọ́, mo fẹ́ kí àlàáfíà wá, torí iṣẹ́ tá a rán mi àtúnṣe náà ń pè é. Ìtò bá wá mú mi lọ́ta torí pé mò ń ṣàtúnṣe, mò ń sọ̀rọ̀ àtúnṣe, wàhálà yé tiẹ̀ nìyẹn. Èmi ò mọ ibi tó jòkó sí. Tọ́ ọ bá sọ̀rọ̀ mi lójú ẹ wípé wọ́n fẹ́ fún mi ní ìkóníọ́mọ̀ fún mi, bàbá mi máa gbá dànù lọ́wọ́ ẹ̀. Ọlọ́run mo ṣe ń gbọ́. Oníọ́mọ̀ fún mi, ìwọ náà wá kọ̀ pé ò ní fún mi, má wọ́rì. Bàbá mi á gba kinní yẹn sọnù lọ́wọ́ ẹ̀. Ẹlòmíì á wá fún mi. Ṣebí wọ́n lóò sóore, àwa sóore yẹn. Má jẹ́ kí ènìyàn dí ẹ lọ́wọ́ oore ṣíṣe láti ṣe fún yàn. Torí pé kò bìlọ́ǹgì sọ́dọ̀ wa, ẹni yìí dẹ̀ ń ṣiṣẹ́ takuntakun. Ó dẹ̀ ń wú mi lórí, ṣùgbọ́n torí ọ̀tẹ̀, torí má ṣe é, ìwọ náà dẹ̀ káwọ́ gbéra. Ó sọmọ Kristi o kàn ń wọṣọ àdúrà lásán ni o. Já tẹ̀síwájú. Àwọn ènìyàn tí ń sọ mi nígbà gbogbo. Àwọn ènìyàn tí ó ń sọ mi ní inú nígbà gbogbo kàn mí lójú, tí ń rúbọ nínú ìgbàlà, tí àwọn tí ń fi tùràrí jóná lórí pẹpẹ bíríkì, àwọn tí ń gbé inú ibojì, tí wọ́n sì wọ́ inú ilẹ̀, àwọn òrìṣà tí ń jẹ ẹran ẹlẹ́dẹ̀, omi ẹran nǹkan ìríra sì ń bẹ nínú ohun èlò wọn. Ẹni tí ó wí pé dúró fún ara rẹ, má ṣe súnmọ́ mi, nítorí tí mo ṣe mímọ́ jùlọ. Wọ̀nyí ni èéfín ní imú mi, iná tí ń jó ní gbogbo ọjọ́ nì. Kíyèsí, a ti kọ̀wé rẹ̀ níwájú mi. Èmi kì yóò dákẹ́, ṣùgbọ́n èmi ò gbẹ̀san, àní ẹ̀san àyà wọn. Praise the Lord. Àìṣedédé yín àti àìṣedédé àwọn bàbá yín ṣọ̀kan pọ̀. Ṣé kò ṣọ̀kan pọ̀? Àìṣedédé àwọn bàbá yín àná, látayé bàbá Mósè ni wọ́n ti dìtẹ̀. Ọ̀tẹ̀ ni wọ́n fi kọ́ everybody dàgbà. Ọ̀tẹ̀. Mo fẹ́ kí àwa ọmọ Séráfù kẹ́ ronú. Ẹ ronú. Kí ló dé tí wọ́n ń fi ọ̀tẹ̀ kọ́ wa? Kí ló dé tí inú ọ̀tẹ̀ lẹ̀ ń gbé? Bí ọjọ́ ṣe ń gorí ọjọ́, bí oṣù ṣe ń gorí oṣù nínú ọ̀tẹ̀. Ẹ̀yin fúnra yín tí wọ́n ń bí dẹ̀ mọ́ the right wine. Bí àwọn bàbá ẹgbẹ́, kí ló dé tí ẹ fi picture bàbá Mósè? Ọ̀ kí ló dé tí a máa kọ bàbá àlògbó tá à ní kọ the founder of CNS sísàlẹ̀? Ẹ̀yin ò bí wọ́n. Kí ló dé tí ẹ bí wọ́n? Ẹ̀yin kọ́ lẹ dá Kérúbù lẹ̀ náà. Ó yẹ kí ẹnìkan lè máa gbẹ̀yìn yín as the founder of CNS. Wí torí kíni wọ́n ti lọ rẹ́gísítà tiwọn, wọ́n ti jà lọ, ṣùgbọ́n wọ́n ti gbàgbé báyìí pé wọ́n ti dìṣọ̀kan, wọ́n ti láwọn ò jà mọ́, wọ́n ti ń ṣe unification. Ṣé bó yẹ kí àtúntò wá dé bá? Ṣé bẹ́ẹ̀ lẹ́ẹ̀jà mọ́ lẹ wí? Ẹni ẹ ti jẹ́ kó gun omi. Ìjà tẹ́tẹ́ ń jà tẹ́lẹ̀ gan, ìjà náà kì í ṣe ìjà, torí gbogbo ìjà yín kò sẹ́nì kankan tó yọ Kérúbù àti Séráfù kúrò nínú ìjà tẹ́ ń jà. Definitely ìjà ìfẹ́, ìjà irọ́ kò dórí ahọ́n. Ṣùgbọ́n àwọn tí mo mọ̀ pé ó jà pátápátá nínú Séráfù yìí tí wọ́n ní wọn ò padà wá mọ́, àwọn ni bàbá Ẹkúndayọ̀mí. Ẹkúndayọ̀mí ló jà tán ráúráúráú tí ò ṣe Séráfù mọ́ rárá. Ó yọ Kérúbù àti Séráfù gédégbé kúò, ó dẹ̀ lọ dá Rìdíìmù sílẹ̀. Àwọn tó ráúráú nìyẹn tí wọn ò ṣe mọ́. Ṣùgbọ́n
tó o bá máa dé ṣọ́ọ̀ṣì òun náà lónìí, tó o bá dé rìdíìmù wọ́n mẹ́mìí, tó o bá dé rìdíìmù gbogbo ohun tá à ń ṣe nínú séráfù, gbogbo ìlànà séráfù pátá tí bàbá Ẹkúndayọ̀mí gbé lọ nínú séráfù náà fi ń ṣe rìdíìmù. ọmọ Mósè Orímọládé ni ohun tó bá lọ bàbá Mósè náà ló ń ṣe, ìlànà tí wọ́n fi lé wọn lọ́wọ́ ló ń tẹ̀, orúkọ nìkan ló yọ kúrò àti aṣọ gámẹ́ǹtì. òun náà ló wà nù CAC, òun ló wà nù Sẹ̀lẹ̀, òun ló lọ bẹ́ẹ̀, àti Pentecostarian àti Pentecostal àti Jericho, òun náà ló lọ bẹ́ẹ̀. gámẹ́ǹtì yìí àti kíni o àti kérúbù àti séráfù nìkan ni wọ́n yọ kúrò. ṣùgbọ́n ṣe wá rẹ̀yìn ọmọ tẹ́ wá ní kérúbù àti séráfù nìyí, ó wá máa ń tún jọ mí lójú. ẹ tún ti ń dìtẹ̀, ẹ tún ń dìtẹ̀. ẹ̀yin náà bá ti ṣe bí àwọn yẹn, ẹ ti yọ nílò kérúbù àti séráfù, dẹ̀ fi nǹkan Mósè Orímọládé sílẹ̀, ní wọṣọ ẹ̀ mọ́. ẹ̀yin náà lọ máa wọṣọ ara. ṣùgbọ́n ìjà ìjà ìfẹ́ lèmi pé ó yẹ kẹ́ wá ṣe ìfẹ́ yẹn tán. ẹ má ṣe ọ̀tẹ̀ mọ́, ẹ ṣe nǹkan bí wọ́n ṣe ń ṣe. Praise the Lord. àìṣedéédé yín àti àìṣedéédé àwọn bàbá yín ṣọ̀kan pọ̀ ní Olúwa wí. àwọn ẹni tí ó fi tùràrí jóná lórí òkè ńlá, tí wọ́n sì bu ọlá mi kù lórí àwọn òkè kéékèèké, nítorí náà ni èmi ò wọn iṣẹ́ wọn níwájú sínú àyà wọn. báyìí ni Olúwa wí, gẹ́gẹ́ bí a ti rí ọtí wáìnì titun nínú odi èso àjàrà, tí a sì wí pé má ṣe bà á jẹ́, nítorí ìbùkún bẹ nínú rẹ̀, bẹ́ẹ̀ ni èmi ò ṣe nítorí àwọn ìránṣẹ́ mi, kí èmi kó má bàa pa gbogbo àwọn wọn run. ìdí tí wọ́n fi pa wọ́n run nìyẹn o. gbogbo ẹni tí ó dìtẹ̀, ìdí tí wọ́n fi pa wọ́n run nìyẹn. torí wípé ó máa lógo nígbẹ̀yìn. Ọlọ́run Mósè òkú kò rebi kan kó gbọ́ ọ̀run àpáàdé ò lè borí rẹ̀. sórí pé bàbá Mósè ti rí ẹ̀yìn wípé yíya lọ wọ̀nyí náà ìbùkún ló máa já sí, fi wọ́n lẹ̀ jẹ́ kán máa lọ, ògo ló máa, kérúbù àti séráfù náà náà mọ́ gbé lọ, kán lọ mọ́ pariwo ẹ̀ lọ. fọ̀tẹ̀dídì sílẹ̀ kò ní èrè. èmi ò sì mú ìrù kan jáde ní Jákọ́bù, àti ajogún òkè ńlá mi láti inú Júdà. àyànfẹ́ mi yóò sì jogún rẹ̀, àwọn ìránṣẹ́ mi yóò sì gbé ibẹ̀. Praise the Lord. ó ti mọ ìran tán ti yọ, ìran kíni o, ìran Júdà. Sárónì yóò sì di ẹgbò ẹran àti àfonífojì, a kò rí ibì kan fún àwọn ọ̀wọ́ ẹran láti dùbúlẹ̀ nínú rẹ̀, nítorí àwọn ènìyàn mi tí ó ti wá mi kiri. ṣùgbọ́n ẹ̀yin ti kọ Olúwa sílẹ̀, tí o gbàgbé òkè ńlá mímọ́ mi, tí ó pèsè tábìlì fún Gáàdì, tí o sì fi ọrẹ mímu kún Ménì. nítorí náà ni èmi ò ṣe kà yín fún idà. gbogbo yín yóò wólẹ̀ fún pípa lórúkọ Jésù Kristi. a ò ní wólẹ̀ fún pípa. èrè àwọn ọlọ́tẹ̀ nìyẹn o, gbogbo ẹni tó bá ti ń dìtẹ̀. nítorí náà ni a ò ṣe ká yín fún idà, gbogbo yín yóò sì wólẹ̀ fún pípa. nítorí nígbà tí mo pè ẹ̀yin kò dáhùn, nígbà tí mo sọ̀rọ̀ ẹ̀yin kò gbọ́. ṣùgbọ́n ẹ̀yin ṣe ibi lójú mi, ẹ̀yin sì yan èyí tí inú mi kò dùn sí. nítorí náà báyìí ni Olúwa Jèhófà wí, kíyèsí àwọn ìránṣẹ́ mi yóò jẹun, ebi kì yóò pa yín. tó ti rí, ebi ò lè pa wá. àwọn ìránṣẹ́ mi yóò jẹun, ṣùgbọ́n ebi yóò pa yín. kíyèsí àwọn ìránṣẹ́ mi yóò mu, ṣùgbọ́n òǹgbẹ ò gbẹ yín. kíyèsí àwọn ìránṣẹ́ mi yóò yọ̀, ṣùgbọ́n ojú ò tì ẹ̀yin.
kíyèsí àwọn ìránṣẹ́ mi yóò kọrin inú dídùn, ṣùgbọ́n ẹ̀yin ò ké fún ìbìnújẹ́ ọkàn, ẹ̀yin ò sì wú fún ìró ìbìnújẹ́ ọkàn, ẹ̀yin ò sì fi orúkọ yín sílẹ̀ fún ègún fún àwọn àyànfẹ́ mi, nítorí Olúwa Jèhófà yóò pa ọ́, yóò sì gbé àwọn ìránṣẹ́ rẹ̀ ní orúkọ mìíràn. Kí ẹni tí ó fi ìbùkún fún ara rẹ̀ ní ojú ayé, kí ó fi ìbùkún fún ara rẹ̀ nínú Ọlọ́run òtítọ́. O ti gbọ́, gbogbo ẹ̀yin tó máa ń jẹ́ ayé ẹ̀yin nìkan máa rí, ẹ̀yin ni wọ́n máa rí o. Ó ní kó o fi bí o ṣe ń fi ara rẹ̀ hàn tí máa fi Ọlọ́run hàn nínú rẹ̀ sí. Kí o fi ìbùkún fún ara rẹ̀ ní ayé, kí o fi ìbùkún fún ara rẹ̀ nínú Ọlọ́run òtítọ́. Ẹni tí ó búra ní ayé, kí ó fi Ọlọ́run òtítọ́ búra, nítorí a gbàgbé wàhálà ìṣáájú àti nítorí a fi wọ́n pamọ́ kúrò lójú mi. Ayé tuntun, ayé tuntun. Isaiah 65:17. Ayé tuntun. Sáà wò, èmi ò dá ọ̀run tuntun àti ayé tuntun, a kì yóò sì rántí àwọn tìṣáájú, bẹ́ẹ̀ ni wọn kì yóò wá sí àyà. Ṣùgbọ́n kí ẹ̀yin kí ó yọ̀, kí inú yín kí ó sì dùn títí láé nínú èyí ni èmi ò dá, nítorí kíyèsí èmi ò dá Jerúsálẹ́mù inú dídùn àti àwọn ènìyàn rẹ̀ ní ayọ̀. Èmi ò ṣe àríyá ní Jerúsálẹ́mù, èmi ò yọ̀ nínú àwọn ènìyàn mi, a kì yóò sì tún gbọ́ ohùn ẹkún mọ́ nínú rẹ̀ tàbí ohùn igbe. Kì yóò sí ọmọ ọwọ́ níbẹ̀ tí ọjọ́ rẹ̀ kì yóò pẹ́, tàbí àgbà kan tí ọjọ́ rẹ̀ kì yóò kún, nítorí ọmọdé yóò kú ní 100 ọdún, 100 years. Ṣùgbọ́n ẹlẹ́ṣẹ̀ 100 ọdún yóò di ẹni ìfibú, ẹni tó bá wá ń dẹ́ṣẹ̀ o, ẹni tí ò wá ojú Ọlọ́run o, tó wá jẹ́ 100 ọdún á di kíni o, á di ẹni ìfibú. Wọn ò sì kọ́ ilé, wọn ò sì gbé inú wọn, wọn ò sì gbin ọgbà àjàrà, wọn ò sì jẹ èso wọn. Wọn kì yóò kọ́ ilé fún ẹlòmíràn gbé, wọn kì yóò gbìn fún ẹlòmíràn láti jẹ, nítorí gẹ́gẹ́ bí ọjọ́ igi tí ọjọ́ àwọn ènìyàn mi rí, àwọn àyànfẹ́ mi yóò sì jìfà iṣẹ́ ọwọ́ wọn. Wọn kì yóò ṣiṣẹ́ lásán, wọn kì yóò gbìmọ̀ fún wàhálà, nítorí wọ́n ní irú alábùkún Olúwa àti irú ọmọ wọn pẹ̀lú wọn. Yóò sì ṣe pé kí wọn kí ó tó pè, èmi ó dáhùn, àti bí wọ́n bá ti ń sọ̀rọ̀ lọ́wọ́, èmi ó gbọ́. Nítorí inú Ọlọ́run dùn sí ọ. Ìwọ tó bá ti ń ṣèfẹ́ rẹ̀, ìwọ tó bá ti ń wá ojú rẹ̀, ìwọ tó bá ti ń jẹ́ ọmọ alábùkún fún, kó o tó pè, Ọlọ́run á gbọ́. Bó o bá tiẹ̀ ti ń sọ lọ́wọ́, Ọlọ́run ló máa ṣe kíni o, òun á dáhùn. Ìkookò àti ọ̀dọ́ àgùntàn yóò jùmọ̀ jẹ pọ̀. Ìkookò àti kíni o, àti àgùntàn. Nígbà tí ilẹ̀ rẹ tínú Ọlọ́run bá ti ń dùn sí ọ, wọ́n á jọ máa jẹ pọ̀. Kò ní sí wàhálà, kò ní sí ogun. Ìkookò àti ọ̀dọ́ àgùntàn yóò sì jùmọ̀ jẹ pọ̀. Kìnìún yóò sì jẹ koríko bí akọ màlúù. Erùpẹ̀ ni yóò jẹ oúnjẹ ejò. Erùpẹ̀ ni yóò jẹ oúnjẹ ejò. Wọn kì yóò pani lára tàbí kí wọ́n pani run ní gbogbo òkè mímọ́ mi, ni Olúwa wí. Praise the Lord. Ayé tuntun àti ọ̀run tuntun nìyẹn. Òun náà ni wọ́n lọ kọ sínú ìwé ìfihàn 21 yẹn. Bàbá mọ̀mọ́, ìwọ tó bá mọ̀ pé o fẹ́ rí ayé tuntun àti ọ̀run tuntun, o fẹ́ débẹ̀, iṣẹ́ ọwọ́ wa ló máa determine. Iṣẹ́ ọwọ́ ta ni o? Iṣẹ́ ọwọ́ èmi àti yín ló máa fi hàn bóyá o fẹ́ délé ńlá, o fẹ́ délé tuntun àti ayé tuntun yẹn. A ti wà ní 66, ibi láti máa parí Isaiah. Olúwa dá àwọn orílẹ̀-èdè lẹ́jọ́. Báyìí ni Olúwa wí pé, ọ̀run ni ìtẹ́ mi, ayé sì ni àpótí ìtìsẹ̀ mi. Níbo ni ilé tí ẹ kọ́ fún mi gbé wà? Àti níbo ni ilé ìsinmi mi gbé wà? Nítorí gbogbo nǹkan wọ̀nyí ni ọwọ́ mi sá ti ṣe, gbogbo nǹkan wọ̀nyí sì ti wà, ni Olúwa wí. Ṣùgbọ́n eléyìí ni èmi ń wò, àní òtòṣì àti oníròbìnújẹ́ ọkàn tí ó sì ń wárìrì
sí ọ̀rọ̀ mi. Kò séku kò sẹ́yẹ. Ẹni tí ó pa akọ màálù dàbí ẹni pé ó pa ènìyàn. Ẹni tí ó fi ọ̀dọ́ àgùntàn rúbọ ó dàbí ẹni pé ó bí ajá lọ́rùn. Ẹni tí ó rúbọ ọrẹ bí ẹni pé ó fi ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ rúbọ. Ẹni tí ó fi tùràrí jóná bí ẹni tí ó súré fún òrìṣà. Ó ń ṣeré fún nígbà tí Ọlọ́run dá orílẹ̀-èdè lẹ́jọ́ ni o. Fún òrìṣà nítòótọ́ wọ́n ti yan ọ̀nà ara wọn, inú wọn sì ń dùn sí ohun ìríra wọn. Ọlọ́run sọ̀rọ̀, Ọlọ́run bá wọn wí, wọn ṣe kí ni? Wọn gbọ́. Ọlọ́run wá ṣe ìdájọ́ wọn. Ó ṣe ìdájọ́ torí pé inú wọn dùn sí nǹkan ìríra tí wọ́n ń ṣe. Ohun táwọn fẹ́ ṣe làwọn fẹ́ ṣe, wọn ò fẹ́ gbọ́rọ̀ Ọlọ́run. Ẹ wá gbọ́, èmi pẹ̀lú yóò yan ìtànjẹ wọn. Gbọ́ o, èmi pẹ̀lú yóò yan ìtànjẹ wọn. Èmi ò sì mú èyí tí wọ́n bẹ̀rù wá sára wọn. Ohun tán láwọn bẹ̀rù yẹn gangan, Ọlọ́run wá lòun máa mú wá sára wọn. Nítorí nígbà tí mo pè, kò sí ẹnìkan tí ó dáhùn. Nígbà tí mo sọ̀rọ̀, wọn kò gbọ́, ṣùgbọ́n wọ́n ṣe búburú níwájú mi, wọ́n sì yan èyí tí inú mi kò dùn sí. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa, ẹ̀yin tí ó wárìrì sí ọ̀rọ̀ rẹ̀. Àwọn arákùnrin yín tí wọ́n kórìíra yín, tí wọ́n ta yín nù nítorí orúkọ mi wípé, jẹ́ ká fi ògo fún Olúwa. Ṣùgbọ́n òun ò fi ara hàn fún ayọ̀ yín, ojú yóò sì ti àwọn náà. Ohun ariwo láti inú ìlú wá, ohùn láti inú tẹ́ḿpìlì wá, ohùn Olúwa tí ń san ẹ̀san fún àwọn ọ̀tá rẹ̀. Kí ó tó rọbí, ó bímọ. Kí ìrora rẹ̀ kí ó tó dé, ó bí ọmọkùnrin kan. Ta ni ó ti gbọ́ irú èyí rí? Ta ni ó ti rí irú èyí rí? Ilẹ̀ hù nǹkan jáde ní ọjọ́ kan bí? Tàbí a lè bí orílẹ̀-èdè ní ọjọ́ kan náà? Nítorí bí Síónì ti ń rọbí, bẹ́ẹ̀ ni ó bí àwọn ọmọ rẹ̀. Èmi á mú wá sí ìrọbí, kí ó sì mú kí ó bí bí, ni Olúwa wí. Èmi á mú ní bí, kí ó ṣe inú, ni Ọlọ́run rẹ̀ wí. Ẹ bá Jerúsálẹ́mù yọ̀, kí inú yín kí ó sì dùn pẹ̀lú rẹ̀. Gbogbo ẹ̀yin tí ó fẹ́, ẹ bá a yọ̀ fún ayọ̀. Gbogbo ẹ̀yin tí ń gbààwẹ̀ fún un, kí ẹ̀yin kí ó lè mú ọmú, kí a sì fi ọmú ìtùnú rẹ̀ tẹ́ yín lọ́rùn, kí ẹ̀yin kí ó bá lè fún wàrà, kí inú yín bá sì lè dùn sí ọ̀pọ̀lọpọ̀ ògo rẹ̀. Nítorí báyìí ni Olúwa wí, kíyèsí, èmi ò na àlàáfíà sí ibi odò àti ògo àwọn kèfèrí bí odò sísàn. Nígbà náà ni ẹ̀yin ò mu ọmú, a ó dá yín sí ẹ̀gbẹ́ rẹ̀, a ó sì máa gbé yín jó lórí eékún rẹ̀. Gẹ́gẹ́ bí ẹni tí ìyá rẹ̀ ń tù nínú, bẹ́ẹ̀ ni èmi ò tù yín nínú, a ó sì tù yín nínú ní Jerúsálẹ́mù. Nígbà tí ẹ̀yin bá rí èyí, ọkàn yín yóò yọ̀, egungun yín yóò sì tutù yọ̀yọ̀ bí ewébẹ̀. A ó sì mọ ọwọ́ Olúwa lára àwọn ìránṣẹ́ rẹ̀ àti ìbínú rẹ̀ sí àwọn ọ̀tá rẹ̀. Nítorí kíyèsí, Olúwa ń bọ̀ wá ti òun ti iná, àti àwọn kẹ̀kẹ́ rẹ̀ bí àjà, láti fi ìrunú sẹ̀san ìbínú rẹ̀ àti ìbáwí rẹ̀ nípa ọwọ́ ìnà. Nítorí Olúwa yóò fi iná àti idà rẹ̀ ṣe ìdájọ́ gbogbo ẹran ara. Àwọn òkú Olúwa yóò pọ̀. Àwọn tí ó ya ara wọn sí mímọ́, tí wọ́n sì ń sọ ara wọn di mímọ́ nínú àgbàlá wọn nì, tí ọ̀kan ń tẹ̀lé èkejì. Ní àárín wọn ń jẹ ẹran ẹlẹ́dẹ̀. Gbọ́ o. Àwọn tí ó ya ara wọn sí mímọ́, tí wọ́n sì sọ ara wọn di mímọ́ nínú àgbàlá wọn nì, tí ọ̀kan ń tẹ̀lé èkejì. Láàárín wọn ń jẹ ẹran ẹlẹ́dẹ̀ àti ohun ìríra àti eku. Àwọn ni a ó parun pọ̀, ni Olúwa wí. Àwọn kan wà tí wọ́n láwọn mọ́, wọ́n jẹ́ mímọ́, bọ̀ wọ́n ń jẹ ẹran ẹlẹ́dẹ̀, wọ́n ń jẹ eku. Olúwa ló máa ṣe kí ni o? Òun ò pa wọ́n pọ̀. Nítorí èmi gbọ́ o, ni Olúwa wí, nítorí èmi mọ iṣẹ́ rẹ àti ìró wọn. Ìgbà náà yóò dé láti sa gbogbo àwọn orílẹ̀-èdè àti ahọ́n jọ, wọn ò sì wá
wọn ò sì rí ògo mi. Èmi ò sì fi àmì kan sí àárín wọn. Èmi ò sì rán àwọn tí ó sálà nínú wọn sí àwọn orílẹ̀-èdè, sí Táṣíṣì, Púlì àti Lúdì, àwọn tí ń fa ọrùn, sí Túbálì òun Jáfánì, sí àwọn erékùṣù tí ó jìnnà réré, tí wọn kò tí ì gbọ́ òkìkí mi, tí wọn kò tí ì rí ògo mi, wọn ò sì ròyìn ògo mi láàrin àwọn kèfèrí. Wọn ò sì mú gbogbo àwọn arákùnrin yín láti orílẹ̀-èdè gbogbo wá ẹbọ kan sí Olúwa lórí ẹṣin àti nínú kẹ̀kẹ́ àti nínú páfà àti lórí ìbákà àti lórí ràkúnmí àti lórí Jerúsálẹ́mù òkè ńlá mímọ́ mi, ni Olúwa wí, gẹ́gẹ́ bí àwọn ọmọ Ísírẹ́lì ti mú ọrẹ wá nínú ohun èlò mímọ́ sínú ilé Olúwa. Praise the Lord. Ṣé o ti gbọ́ bí tán wí yẹn? Gẹ́gẹ́ bí wọ́n fi wé bẹ̀ yẹn, o ti rí wípé kì í ṣe ẹ̀ṣẹ̀ tó o bá mú ọrẹ wá sílé Olúwa, kì í ṣe kíni o, kì í ṣẹ̀ṣẹ̀. Láti mú ọrẹ wá sínú ilé èlò mímọ́ inú ilé Olúwa, nínú àwọn pẹ̀lú ni èmi ò sì mú ṣe àlùfáà àti Léfì, ni Olúwa wí, nítorí gẹ́gẹ́ bí àwọn ọ̀run tuntun àti ayé tuntun ni èmi ò ṣe, yóò sì máa dúró níwájú mi, bẹ́ẹ̀ ni irú ọmọ rẹ àti orúkọ rẹ yóò dúró, ni Olúwa wí, yóò sì ṣe, gbogbo ẹran ara yóò sì wà ní ìtẹríba níwájú mi láti oṣù tuntun dé oṣù tuntun àti láti ọjọ́ ìsinmi dé ọjọ́ ìsinmi, ni Olúwa wí. Wọn ò sì jáde lọ, wọn ò sì wo òkú àwọn tí ó ṣọ̀tẹ̀ sí mi, nítorí kòkòrò wọn yóò kú, bẹ́ẹ̀ ni iná wọn yóò sì kú, wọn ò sì jẹ́ ohun ìríra sí gbogbo ẹran ara. Bẹ́ẹ̀ ló máa rí. Gbogbo ẹni tó ṣọ̀tẹ̀ sí mi, gbogbo ẹni tó ṣọ̀tẹ̀ lórúkọ Jésù Kristi, a ó rí òkú wọn, a ó rí ìtìjú wọn. Má dìtẹ̀, ọ̀tẹ̀ dídì kò dára. Báyìí la parí ìwé Àìsáyà lórúkọ Jésù Kristi. Ìran tí Àìsáyà rí, ìran tí a fi hàn, òun náà sọ níbí, gbogbo rẹ̀ ló dẹ̀ ṣẹ, gbogbo rẹ̀ ló ti wá sí ìmúṣẹ pátá, kò kù ẹyọ kan. Pẹ̀lú gbogbo ohun tó ti wà ń bí, òun la rí ní Jerúsálẹ́mù lónìí. Bá a ṣe máa ṣe, bá a ṣe máa gbé dìde, bá a ṣe máa ṣe, bẹ́ẹ̀ ló ti wá sí ìmúṣẹ. Ní agbára Ọlọ́run alààyè, a máa ka ìwé Jeremiah, òun la máa bọ́ sí ní ọjọ́ Thursday. Jeremiah. Ìwé Jeremiah la máa kà. Bàbá mọ̀mọ́, ilẹ̀ gbígbẹ ni ọlọ́tẹ̀ máa ń gbé. Kí ni mo pè é? Ilẹ̀ gbígbẹ òun ni ọlọ́tẹ̀ máa ń gbé. Má dìtẹ̀, má bà tèèyàn jẹ́. Ẹni tó bá ń ṣe àṣìṣe, ẹ jẹ́ ká pè sí ìrònúpìwàdà. Kì í ṣe pé a máa dìtẹ̀, kò ní kí la fẹ́ dìtẹ̀ fún, kí la fẹ́ ṣọ̀tẹ̀ fún. À ń pè ẹ́ sí ìrònúpìwàdà, kì í ṣe pé à ń dìtẹ̀. Tó bá rẹ́ni tó wá ń sọ̀rọ̀, ẹ má ṣe báyìí, àtúnṣe. Ó ní kẹ́ ṣàtúnṣe, kì í ṣe ọ̀tẹ̀ ni wọ́n ń pè. Gbogbo ọlọ́tẹ̀ tó lóun yọ St. Moses Orímọládé, tó ní òun ò mọ̀ bí lẹ́yìn after 100 years tá àwọn ò lè sọ bóyá, ẹ má jẹ́ ká dìtẹ̀, ẹ jẹ́ ká mú ọ̀tẹ̀ kúrò. Gbogbo tẹ́ bá ń ṣe, ẹ má yọ ẹni tó dá Kérúbù Séráfù sílẹ̀, ẹ má yọ kúrò níbẹ̀. Ó ní picture. Tó bá jẹ́ ní tòótọ́ lẹ̀ ń ṣe unification, tó bá jẹ́ ní tòótọ́ ọmọ Séráfù nìyí, ẹ̀dẹ̀ tilẹ̀ wà ní ìṣọ̀kan, tó bá jẹ́ tòótọ́ Kristi ló ń sìn, o ò ní bà tọmọlàkejì jẹ́. O ò ní sọ wípé picture St. Moses Orímọládé ò pọn dandan nígbà tí wọ́n gbé tiẹ̀ síbẹ̀. Ọ̀tẹ̀ ló máa ń jẹ́ kí ènìyàn sorú ẹ̀ jáde. Ọ̀tẹ̀ ni. Ọ̀tẹ̀ ló, tó bá ti rẹ́ni tó ń dìtẹ̀, ó máa ṣe tiẹ̀ dáadáa. Á wá ní tọmọlàkejì náà, kò pọn dandan, kò pọn dandan. Wà á wá ní wáyé tí wò ó ṣe tiẹ̀ bẹ́ẹ̀. Wò ó ṣe tiẹ̀ bẹ́ẹ̀, ó wá ní tọmọlàkejì ò pọn dandan.
ọ̀tẹ̀ ni àìnífẹ̀ẹ́ ni. Òun ni bíbélì ṣe sọ wípé ohun tó o bá fi wọ̀n, òṣùwọ̀n tó o bá fi wọ̀n fúnra ẹni kó o fi wọ̀n fún ọmọlàkejì. Ohun tó o bá ti gbà, tó o bá ti lè gbà kí wọ́n ṣe sí ọ, òun ni kó o ṣe fún ọmọlàkejì. Ohun tó o bá ti mú ẹ tí àwọn ọmọ ṣọ́ọ̀ṣì ẹ, mínísírì ẹ, kọ́nfẹ́rẹ̀nsì tẹ́ ń ṣe, tó o bá ti ní kán yọ píkṣọ̀ ẹ kúrò níbẹ̀, ẹ̀tọ́ ẹ kò yọ St. Moses Orímọládé kúrò nínú tẹ́ ń ṣe, àti orúkọ àti píkṣọ̀ wọn. Torí pé ẹ̀yin ò mọ̀ òtítọ́, òtítọ́ yóò sọ yín di òmìnira. Ọmọ Séráfù ẹ mọ̀ tẹ́ ń ṣe, ẹ mọ̀ tẹ́ gbé dání. Orúkọ Jésù Kristi ní St. Moses Orímọládé wá gbé fún yín. Ṣé ó wá ṣe nǹkan bànú? Kò ṣe yín níbi náà. Èèyàn wá wàásù Jésù fún yín, ó gbà yín là, ó ṣèdáǹdè fún yín, ó mú yín kúrò nínú oko ẹrú máa ṣoògùn máa jáwé jágbò, ó fojú yín sí ọ̀nà Kristi. Ṣẹ́ni yẹn ti wá ṣẹ̀yìn, ṣẹ́ni yẹn ti dẹni tí a jí rí, ṣẹ́ni yẹn ti di ẹlẹ́ṣẹ̀ sí yín. Wáì tó jẹ́ àwọn tó sọ̀rọ̀ Ọlọ́run lẹ̀ ń bá jà, ṣé àwọn yẹn náà ní kẹ́ máa kàn mọ́gi? Ṣùgbọ́n tó bá jẹ́ nọ́nsẹ̀nsì báyìí, bóyá ṣe ni mo bẹ̀rẹ̀ sí ń jó, kán ní jó ni mo bẹ̀rẹ̀ sí ń jó látàárọ̀ báyìí, kí n bẹ̀rẹ̀ sí gbórin sí, kí n máa jó. Ẹ máa kọ́mẹ̀ntì o, Adáfẹ́ ọkọ mi, ẹ máa kọ́mẹ̀ntì o. Mo rí pé ẹ máa kọ́mẹ̀ntì. Tó bá jẹ́ stúdíò ni mo wà báyìí, ká máa kọrin. More anointing, more anointing ma. God bless you ma. Love you ma. Bóyá mo lọ gbé fídíò kan. Orú fídíò àwọn ọmọ yìí ń sìn. Tó bá jẹ́ òní mo jù sí wọ́ọ̀ mi, kọ́mẹ̀ntì síbẹ̀ o. Bọ̀ mò ń ṣe láìfù báyìí. Mò ń sọ̀rọ̀ Ọlọ́run. Mò ń ka Bíbélì. Àbí Bíbélì mo fi ń sọ̀rọ̀. Fẹ́ yẹn. Bọ̀ kí n máa jó, kí n máa kọrin, òun lẹ fẹ́. Kí n lọ gbé nǹkan tí ò necessary kan wá, kí n jù síbí, máa kọ́mẹ̀ntì síbẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ó kù díẹ̀ káàtó. Ó kù díẹ̀ káàtó. Gbogbo yín lẹ̀dẹ̀ ń wò ó. Kọ́ rere láti ṣe. Mọ̀ bá a ṣe ń ṣe rere. Máa gbárùkù ti nǹkan gidi. Kì í ṣe nǹkan tí ò necessary, nǹkan tí ò ṣe dáadáa kan ni wàá máa gbé lékè. Kọ́ bá a ti ń gbé nǹkan re lékè. Nǹkan tó mọ̀ wípé kíní lè ṣàǹfààní fún yàn. Tí èṣù, ẹ má jẹ́ ká máa ṣe tèṣù. Kì í ṣe gbà tí wọ́n bá ṣe nǹkan inú ayé. Nǹkan ayé yẹn ló ṣàdọ́ra máa ń wù wá. Nǹkan ayé kan ní fídíò kan ni mo gbé sí báyìí. Bóyá kí n wọṣọ kan, kí n ṣí ara lẹ̀ báyìí lẹ́gbẹ̀ẹ́, kí n ní mo wọṣọ àdúrà. Máa kọ́mẹ̀ntì, orú aṣọ wo leléyìí, sásọ kinní kan rèé. Bẹ̀rẹ̀ sí kọ́mẹ̀ntì. Kọ́ bá a ṣe ń ṣe nǹkan re. Kọ́ bá a ti ń gbé nǹkan re níyì. Ẹni bá ń ṣe nǹkan gidi máa gbárùkù tì. Ẹ yé gbárùkù ti nọ́nsẹ̀nsì mọ́. Ẹ yé gbárùkù ti rọ́. Ẹni bá ń ṣe nǹkan re, ẹ máa sọ̀pọ̀tì ẹ̀ kí nǹkan re tó ń ṣe yẹn kó lè máa lọ sókè. Máa sọ̀pọ̀tì iṣẹ́ re o. Tó bá jẹ́ iṣẹ́ rándanràndan, ohun tí ò tiẹ̀ necessary, ọ̀rọ̀ tó jẹ́ òun lẹ máa sọ, òun ló ń gbárùkù tì. Ó kù díẹ̀ káàtó. Ó kù díẹ̀ káàtó. Mo gbé fídíò kan wá, fídíò bí tán ti describe àwọn tó ń ṣeré Jésù. Tí ẹ bá wo kọ́mẹ̀ntì tí mo gbà lórí wọ́ọ̀ yìí, mo wo kinní yẹn wò pé ṣé èmi ni mo post kinní sí wọ́ọ̀ mi. Mo lọ wo gbogbo láìfù tí mo ti ń ṣe. Kọ́mẹ̀ntì yẹn ò wọrú ẹ̀ rí. Kọ́mẹ̀ntì ń lọ sí bíi 32,000. Kọ́mẹ̀ntì. Ń bo lẹ́yìn tí wá kọ́mẹ̀ntì yẹn.
ìgbà wo lẹ wò ó 32,000 comment view ẹ̀ gan lọ bí 1 million. Mo wò pé ṣé orí wọ́ọ̀mì yìí náà lélẹ̀ àbí màá ju fídíò màá ju kinní kan, ṣùgbọ́n àwọn nǹkan tó kàn jẹ́ pé kákàn rí nǹkan kákàn ìyẹn lẹ máa gbérùkù tì. Gbogbo ayé ò ní borí wa. Ẹ má jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀, jẹ́ ká gbárùkù ti nǹkan re. Tó bá rọ́mọ làkejì tó ń sakitiyan kọ́ láti gbárùkù tì. Orú mi o, èmi ò ní foró yaró. N tó ṣe sí mi mi ní ṣe sí ẹ. Èmi ò mi foró yaró. Tí n bá rí n tó jù sórí afẹ́fẹ́ tó bá wù mí, màá ṣe kí ni o, màá like ẹ̀, màá tún ẹ̀ ìbá àti ẹ̀ máa wù mí, màá encourage ẹ̀. Ṣé òun lẹ ṣe máa ń rí ọwọ́ mi o? Àwọn èèyàn kan màámi a máa ń rí ọwọ́ yín púpọ̀ o, ẹ ti like lè. Bẹ́ẹ̀ ni, torí ayé mi máa ń dùn sí nǹkan re. Nítorí ọmọ làkejì bá ń ṣe tínú tó sakitiyan, inú mi á máa dùn sí. Èmi máa ń kọ́mẹ̀ntì síbẹ̀. Èmi ò ṣe star àti Jericho tí pé ó ń gbórúkọ ẹ̀ pamọ́ ọmọ ti di bákan ilé gbọ́dọ̀ kọ́mẹ̀tì sí nǹkan re tán bá ń ṣe. Èèyàn wá sọ́dọ̀ tí ẹ ó kọ́mẹ̀tì, ìwọ náà kọ́mẹ̀tì sí nǹkan ẹ̀, ìwọ náà láìkí ẹ̀. Ẹlòmíì tó bá ti jàjà gbé microphone bá bí ó ṣe album ẹyọ kan jáde, wọ́n sọ pàkọ́ sẹ́yìn nìyẹn. Ò bá kọ́mẹ̀tì sọ́dọ̀ wọn, o ò lè máa ṣe nǹkan kan kọ́mẹ̀tì sọ́dọ̀ tiẹ̀. Àwọn láwọn ti di star, àwọn ti di Jericho, àwọn ti di morning star nìyẹn, àwọn ti di tìrìtìrì. Ilé ayé asán, ẹsẹ̀ mẹ́fà. Gbogbo ayé ò ní borí wa. Ẹ jẹ́ ká ṣe dáadáa, rìn dáadáa, hùwà dáadáa, má fi ibi san ibi. Rere ni kó fi máa ṣẹ́gun ibi. Tó bá jẹ́ ọmọlẹ́yìn Kristi ni ẹ́, n tó wí nìyẹn o. Ẹ má fi ibi san ibi fún ẹnikẹ́ni. Ẹ jẹ́ kí rere yín kó di mímọ̀ fún gbogbo ènìyàn. Yóò dára fún wa. Ọ̀sẹ̀ yìí máa pé wa, ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́. God bless you. Mo rì wá bọnú ẹ̀jẹ̀ Jésù Kristi. Ẹ̀jẹ̀ Kristi yóò máa sàn lórí wa. A ò ní bọ́ sọ́wọ́ ikú o. Ọ̀sẹ̀ yìí á dára fún wa. Gbogbo ibi tó wà nínú ọ̀sẹ̀ yìí a ò ní nípìn bẹ̀. Ọmọ Mósè Orímọládé, one love, bye.